Ó máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Ohun Olúwa tún dé o. Wàá rà àánú. Àmín Jésù. Ohun téèyàn bá lè faradà kì í bọ́nú ẹ̀. Ibẹ̀ ni ó kù sí. Whatever you can endure, you can't be free from. Gbogbo àtìrẹ́ni tó lè faradà nǹkan burúkú, ìyẹn bọ́nú nǹkan burúkú. Ẹ gbàdúrà méje láàárọ̀ kí n fún ọ ní ìdí méje tí Jésù ó fi wò ọ́ sàn. Ìdí méje fún ìwòsàn. Ìdí méje fún ìwòsàn. Tó o sì nílò. Tó sì máa ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Bá ti so mọ́ ìdí méje o ò tún ní di ìjẹ́ fún dókítà mọ́. Torí wàá di ọ̀rọ̀ yẹn mú, wàá sì fi ṣiṣẹ́. Ń gbàgbé o, ohun téèyàn bá lè faradà kì í bọ́nú ẹ̀. Àdúrà àkọ́kọ́ wàá máa sọ fún Ọlọ́run. Ẹ jọ sá, kí ìran tó ṣẹ, Ọlọ́run máa ń lo ìṣẹ̀lẹ̀. Ó máa ń gba ìṣẹ̀lẹ̀ láàyè kí ìran lè ṣẹ. Kí ìran Sọ́ọ̀lù lè ṣẹ nínú 1 Samuel 9:1. Ọlọ́run gba ìṣẹ̀lẹ̀. Ó jẹ́ kí kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá rẹ̀ sọnù kí ìṣì. Kẹ́tẹ́kẹ́tẹ́ tó sọnù kì í kàn ṣe gbọ́ sọnù. Ọ̀run ló gbà láàyè, ọ̀run ló lọ túlẹ̀, áńgẹ́lì kan ló lọ túlẹ̀ ibi tí wọ́n so sí. Kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ náà lé o. Ọlọ́run máa ń gba ìṣẹ̀lẹ̀ láàyè kí ìran èèyàn lè ṣẹ. Ní agbára Ọlọ́run, ìṣẹ̀lẹ̀ tí Olúwa yóò gbà tí ìran rẹ̀ ó fi ṣẹ, Ọlọ́run ó gbà láàyè. Àmín Jésù. Wọ́n náà wàá máa sọ fún Ọlọ́run. Àdúrà àkọ́kọ́ nu, Olúwa, ìṣẹ̀lẹ̀ tí ó gbà láàyè tí ìran mi ó fi ṣẹ. Ìṣẹ̀lẹ̀ tí ó gbà láàyè tí ìran mi ó fi ṣẹ. Ẹ mọ́ gbà láàyè. Ẹ má gbà láàyè. Ọlọ́run àánú 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 gbà láàyè. Àdúrà kejì. Ọmọ gbàdúrà. Bí ilẹ̀kùn bá tí ì sínú ayé ẹ̀ kò lè sínú ara. Ilẹ̀kùn tí ò sínú ayé ẹ̀mí kì í sínú ayé ara ń bí o. Ilẹ̀kùn tọ̀run níta ayé ń bá rìmọ́ọ̀tù. Títọ̀run bá ti ṣí báyìí gbàgádà tàyé ó kàn sí ni. Ìwọ náà ò ní mọ tí ń ṣẹlẹ̀ wọ́n ti sí ni. Ó sọ fún Ọlọ́run, ẹ bá ń ṣílẹ̀kùn tọ̀run. Ẹ bá ń ṣílẹ̀kùn ọ̀run. Kí tayé lè ṣí. Kí tayé lè ṣí. Ẹ bá ń ṣílẹ̀kùn àṣeyọrí tọ̀run. Ẹ bá ń ṣílẹ̀kùn àṣeyọrí ọ̀run. Ẹ fàánú ṣílẹ̀kùn àṣeyọrí tọ̀run fún mi. Ẹ fàánú ṣílẹ̀kùn àṣeyọrí tọ̀run fún mi. Kí ilẹ̀kùn ayé lè ṣí fún mi. Kí ilẹ̀kùn ayé lè ṣí fún mi. Kí ilẹ̀kùn àṣeyọrí ayé lè ṣí fún mi. Ilẹ̀kùn àṣeyọrí ayé lè ṣí fún mi. Àmín. Àmín. Ìkẹta, àdúrà ń gbà ó kẹ́ntì ó gbà. Àdúrà ń gbà. Ó kù kí ni? Ẹni tí ó gbà. Ó kẹ́ntì ó gbà. Sọ pé Olúwa dá òró àdúrà lé mi lórí. Olúwa dá òró àdúrà lé mi lórí. Èmi fẹ́ gbàdúrà. Èmi fẹ́ gbàdúrà. Kádúrà mi lè gbà. Kádúrà mi lè gbà. Dá òró àdúrà lé mi lórí. Dá òró àdúrà lé mi lórí. Èmi fẹ́ gbàdúrà. Èmi fẹ́ gbàdúrà. Kí àdúrà mi lè gbà. Kí àdúrà mi lè gbà. Àdúrà kẹrin. In the name of Jesus. Adití òmíràn. Adití òmíràn. Lẹ́nu ọ̀nà àlùyọ. Lẹ́nu ọ̀nà àlùyọ mi. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ o. Ẹ fipá fàtú. Fipá fàtú. Adití òmíràn. Adití òmíràn. Lẹ́nu ọ̀nà àlùyọ àwọn ọmọ mi. Lẹ́nu ọ̀nà àlùyọ àwọn ọmọ mi. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ o. Fipá fà wọ́n tú. Fipá fà wọ́n tú. Thank you Jesus. Àdúrà karùn-ún àbí. Bẹ́ẹ̀ni sá. Ìdè tó bá dè ìyá wọn àdọ́mọ. Ìdè tó bá dè ọkọ. Adéyàwó. A máa gbàdúrà. Ìdè tó dè mí dè ọmọ mi. Ìdè tó dè mí dè ọmọ. Atúnisílẹ̀ òde ọ̀run. Atúnisílẹ̀ òde ọ̀run. Wàá tú èmi náà sílẹ̀. Wàá tú èmi náà sílẹ̀. Ìdè tó dè mí dè aya mi. Ìdè tó dè mí dè aya. Atúnisílẹ̀ òde ọ̀run. Atúnisílẹ̀ òde ọ̀run. Wàá tú mi sílẹ̀. Wàá tú mi sílẹ̀. Àmín. Àmín. Àdúrà kẹlò. Kẹfà. Wọ́n ní kẹ́ sọ fún Ọlọ́run. Ilẹ̀kùn gbèsè tó ṣí nínú ẹ̀mí lọ́dún yìí fún mi. Ilẹ̀kùn gbèsè tó ṣí nínú ẹ̀mí lọ́dún yìí fún mi. Ẹ̀mí mọ́ tì. Ẹ̀mí mọ́ tì. Ẹ̀fàánú tì. Ẹ̀fàánú tì. Ẹ̀fàánú tì. Ilẹ̀kùn gbèsè. Ilẹ̀kùn gbèsè. Tó ṣí nínú ẹ̀mí. Tó ṣí nínú ẹ̀mí. Tó ṣí nínú ẹ̀mí. Tó ṣí nínú ẹ̀mí. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Ẹ tilẹ̀kùn yìí. Ẹ tilẹ̀kùn yìí. Pẹ̀lú àánú. Pẹ̀lú àánú. Ẹ tì. Ẹ tì. Pẹ̀lú àánú. Pẹ̀lú àánú. Ẹ tì. Ẹ tì. Pẹ̀lú àánú. Pẹ̀lú àánú. Tó bá di àdúrà keje. Ẹ máa sọ fún Ọlọ́run gbogbo abánijà láì fúnni lára. Gbogbo abánijà láì fúnni lára. Tí ń bẹlẹ́gbẹ́ mi. Tí ń bẹlẹ́gbẹ́ mi. Ẹ mọ́ kíná bọ̀ wọ́n lára. Ẹ mọ́ kíná bọ̀ wọ́n lára. Gbogbo abánijà. Gbogbo abánijà. Láì fúnni lára. Láì fúnni lára. Tí ń bẹ láyìíká àwọn ọmọ mi. Tí ń bẹ láyìíká àwọn ọmọ mi. Ẹ mọ́ kíná bọ̀ wọ́n lára. Ẹ mọ́ kíná bọ̀ wọ́n lára. Àmín. Ẹ jẹ́ gbàdúrà pẹ̀lú Psalm 29. Ó di májẹ̀mú. In the name of Jesus. Gbogbo ẹni rí àdúrà ìgbà. Yes Lord. Ẹ ó rí Ọlọ́run. Àmín Jésù. Ẹ ó rí Ọlọ́run. Àmín. 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 7 purpose of healing. Number 1. Jesus healed to bring glory to his Father. Hallelujah. Jésù máa ń wo nísàn láti mú ògo bàbá hàn. Ó fẹ́ fi ògo bàbá hàn. Yes sir. Matthew 15:30. Matthew 9:8. Only a multitude came to him and Jesus healed them and they glorified God. Wọ́n ó wò wọ́n sàn, wọ́n sì ń fòkè fọlọ́run. Kí ògo lè jẹ́ tọ́lọ́run. Ibi tí Ọlọ́run bá ti ní gbogbo kò ní wò sùn. Tó bá máa wò ọ̀sán tán tó ní rẹ́rìí jẹ́. Tí wọ́n á máa wò sùn pé no, I just feel that thing just disappear. It came and disappear. It came and disappear. Láti jẹ́ pé lè bó bá ní ọ gbàgbé ìwòsàn. Gbogbo ìwòsàn gbọ́dọ̀ fi ògo fọlọ́run. Ó ní àwọn mẹ́wàá ní àwòsàn. Ẹyọ kan ló padà wá dúpẹ́. Ó ní ìwọ tó padà yẹn. Amúọ̀láradá. Ya medo. So I just pé you are healed is different from miracle. Yes sir. Èkejì, Jesus will always heal us to fulfill God's promise.
láti mú ìlérí ṣẹ. Matthew 8:16-17. He healed them that he might be fulfilled, which was spoken. Ohun ọ̀sán láti fi ìdí ẹ̀ múlẹ̀. Ohun tá a ti kọ́, bá a ti kọ́ ni o. A ti kọ́ ló ṣe ṣe láti fi ìdí ìlérí Ọlọ́run múlẹ̀. A ti kọ́ ni sà. Ohun tá a ti kọ́ ni. Ó di májẹ̀mú lórí. In the name of Jesus. Ẹ̀yin tí ẹrù àìsàn bẹ lára ẹ̀. Ẹrù yẹn jáde. Àmín Jésù. Ó jáde. Àmín. 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 Sọ pé àwò mi sàn. Àwò mi sàn. Ẹrù àìsàn. Ẹrù àìsàn. Jáde. Jáde. Àwò mi sàn. Àwò mi sàn. Èmi rí wòsàn. Èmi rí wòsàn. Àwò mi sàn. Àwò mi sàn. Èmi rí wòsàn. Èmi rí wòsàn. Àwò mi sàn. Àwò mi sàn. Èmi rí wòsàn. Èmi rí wòsàn. Àwò mi sàn. Àwò mi sàn. Èmi rí wòsàn. Èmi rí wòsàn. Number 3, Jesus In the name of healed Jesus. to confirm his own word. Yes, sir. Láti fi ìdí ọ̀rọ̀ ara rẹ̀ múlẹ̀. John 10:37-38. If I do not the work of he that sent me. Yes, sir. Only if I do not the work of my Father, believe me not. But if not, believe the work I do. Ebe ẹ̀rí nǹkan, àbí ẹ̀rí nǹkan ni. Orí kí ló rí? Ní àmọ́rí o. Ta ló wọ ọ̀sán nù? Believe. Olókàdí kí n dìde kí n. Ó mọ́ ni mo dìde náà ni. He to confirm his own word. Láti fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. Lórí ọ̀rọ̀ ẹ yẹn, ó máa fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. Sọ pé Olúwa fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. Olúwa fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. Nínú ayé mi. Gẹ́gẹ́ bí Gẹ́gẹ́ bí oníwòsàn ńlá. Ẹ fìdí ọ̀rọ̀ yín múlẹ̀. Ẹ fìdí ọ̀rọ̀ yín múlẹ̀. As the great physician. Bí oníwòsàn ńlá. Ẹ fìdí ọ̀rọ̀ yín múlẹ̀. Number 4, Jesus is to show you the power in his blood. Yes, Isaiah 53:4-5. By his stripes. You are here. Ó wò wá sàn kí a lè máa gbé àtó ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ikú àtàjíǹde. Tẹ́jẹ̀ sàn jáde ní ara rẹ̀. 39 lashes of the Roman soldiers. 39 lashes. Ẹgbàá mọ́kàndínlógójì ní ẹ̀yìn olùgbàlà. Nípa iná rẹ̀. Amúwaláradá. Nípa iná rẹ̀. Amúwaláradá. Nípa iná rẹ̀. Amúwaláradá. Nípa iná rẹ̀. Sọ pé amúmiláradá. Nípa iná rẹ̀. Amúmiláradá. Nípa iná Jésù. Amúmiláradá. Nípa iná Jésù. Amúmiláradá. Amú ọmọ mi láradá. Amú ọmọ mi láradá. Amúmiláradá. Nípa iná Jésù. Àmín. Gbàdúrà. Amúọláradá. Àmín Jésù. Amúọláradá. Àmín. Number 5, Jesus healed because healing belongs to Jesus. Yes, sir. Mark 7:27-28. Jésù múláradá torí pé ìmúláradá jẹ́ àwọn ọmọ tọmọ ni. Mark 7:27-28. Ó ní kíni oúnjẹ ọmọ a ò lè fi fa já. Healing is for children. Ìwòsàn jẹ́ ti àwọn ọmọ. Ìwòsàn tàwọn ọmọ. Ọmọ lèmi. Ọmọ lèmi o. Ọmọ lèmi. Ọmọ Jésù. Ọmọ Jésù. Ọmọ ẹ̀ ní mi. Ọmọ ẹ̀ ní mi. Ìwòsàn sì jẹ́ tèmi. Ìwòsàn jẹ́ tàwọn ọmọ. Ìwòsàn jẹ́ tàwọn ọmọ. Ọmọ Jésù ní mi. Àwọn ọmọ mi jẹ́ ti Àwọn ọmọ mi jẹ́ ti Jésù. Jésù. Ìwòsàn jẹ́ ti wọn. Ìwòsàn jẹ́ ti wọn. Number 6, Jesus healed because he is full of compassion. Ó kún fún ìkáàánú. Mark chapter 1:40-41. Mark 1:40-41. A leper kneeling adẹ́tẹ̀ yẹn ó kúnlẹ̀ ó sì ń bẹ Jésù. Oní tó bá wù ọ́. And Jesus was moved with compassion. Àánú rẹ̀ sì ṣe. Jesus healed because he's full of compassion. Thank you, Jesus. Aláàánú ni. Olórí ọ̀fẹ́ ni. Aláàánú jùlọ. Lórúkọ oníyọ̀nú jùlọ. Lórí kéèsì rẹ̀ ó máa yọ́nú sí ọ. Sọ pé Olúwa yọ́nú sí mi. Kò wù mí sàn. Yọ́nú sí mi. Kò wù mí sàn. Yọ́nú sí mi. Kò wù mí sàn. Pariwo pé yọ́nú sí mi. Ẹ wá wò mí sàn. Number 7, the last one. Yes, every time Jesus healed, he repeats again the devil's defeat on Calvary. Gbogbo gbàdúrà bá ti wòsàn, ó tún fi ìṣubú Sátánì ní Calvary hàn. 1 John 3:8. Act 10:37-38. Nítorí dé ilé ọmọ Ọlọ́run ṣe fa láti pa iṣẹ́ èṣù. Gbogbo ìgbà tó bá wo ní sàn, ó tún fi ìṣubú ẹ̀, ó nèlè ẹ̀ lẹ́ẹ̀kan sí pé see you. I say I've defeated you. Oh, lè bounce back. Sir, lórí ọ̀rọ̀ rẹ, èṣù máa rí ìṣubú ẹ̀ kan sí. Àmín Jésù. Ẹ sọ pé ìwọ àìsàn àbàmì yìí. Ìwọ àìsàn alálọ̀bọ̀ yìí. Àìsàn alálọ̀bọ̀ yìí. Agbára mi kì í ṣe gbé rẹ̀. Agbára mi kì í ṣe ibùgbé rẹ̀. Jáde ní ìsìn. Jáde ní ìsìn. Asọmídòmìnira. 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 Ìyá yìí àní gbogbo okùn àìfojú ìtàn fìdí yọmọ já ni. Àmín Jésù. Yọmọ já. Àmín. Yọmọ já. Àmín. Yọmọ já. Sọ pé mo dìde. Mo dìde. Mo gbà wòsàn. Mo gbà wòsàn. Mo gbà agbára tó
àgọ́ ara tuntun. Jésù wò mí sàn. Jésù wò mí sàn. Èmi ti rí ìwòsàn. Èmi ti rí ìwòsàn. Jésù wò mí sàn. Jésù wò mí sàn. Èmi ti rí ìwòsàn. Èmi ti rí ìwòsàn. Jésù wò mí sàn. Jésù wò mí sàn. Mo ti rí ìwòsàn. Mo ti rí ìwòsàn. Mo gba àgọ́ ara Mo tuntun. gba àgọ́ ara tuntun. Àwọn ọmọ mi gbàgbọ́. Àwọn ọmọ mi gbàgbọ́ ara tuntun. Àmín. Gbàdúrà. In the name of Jesus. Ẹrù yìí jáde. Àmín. Jáde. Àmín. Jáde. Àmín. Jáde. Àmín. Lo Isaiah 53. Wà á rí àmì. Àmín Jésù. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Jésù Olúwa wa. Gba ọpẹ́ wa. Àmín Jésù. Gba ìyìn wa. Àmín Jésù. Òun náà ò ṣe pa ọ pé ẹ̀mí tó parí bàbá mi. Ẹ̀mí tó parí bàbá mi. Kí ló ń ṣe níwájú mi? Kí ló ń ṣe níwájú? Ṣubú lulẹ̀. Ṣubú lulẹ̀. Kó ṣòfò dànù. Kó ṣòfò dànù. Ẹ gbàdúrà. Bàbá o, orúkọ Jésù. Ìwọ ẹ̀mí Ẹ̀mí tó parí bàbá mi. mi. Èmi kọ́ ló kàn. Kí ló ń ṣe níwájú mi? O lè rí mi gbámú, o lè ráyà mi gbámú, o lè ráwọn ọmọ mi gbámú, o lè rògo tèmi gbámú, ó yá ṣubú lulẹ̀. Ó yá ṣubú lulẹ̀. Ipá rẹ̀ dasán, agbára rẹ̀ dòfo. Ipá rẹ̀ dasán lórí mi, lórí aya, lórí àwọn ọmọ mi, lórí ìpè mi, lórúkọ Jésù. Ipá rẹ̀ dasán, agbára rẹ̀ dòfo. Ipá rẹ̀ dasán, agbára rẹ̀ dòfo. Ipá rẹ̀ dasán, agbára rẹ̀ dòfo. Bàbá mi ò ẹ gbà mí. Jésù Olúwa wa. Àmín. Ẹ pariwo. Gbogbo ẹni tó ń rẹ́rìn sí mi tó ń finú bá mi jà. Gbogbo ẹni tó ń rẹ́rìn sí mi tó ń finú bá mi jà. Ẹ fi iná pàdé ẹ. Ẹ fi iná pàdé ẹ. Wọ́n ní iṣẹ́ ṣe láyé mi. Wọ́n ní iṣẹ́ ṣe láyé mi. Lọ́dún yìí. Àdúrà. Bàbá ní orúkọ Jésù. Ẹni tó ń rẹ́rìn sí mi tó ń finú bá mi jà. Ẹni tó ń rẹ́rìn sí aya mi tó ń finú bá jà. Ẹni tó ń rẹ́rìn sí àwọn ọmọ mi tó ń finú bá wọn jà. Ẹni tó ń rẹ́rìn sí ògo mi tó ń finú bá wọn jà. Iná pàdé rẹ̀. Iná pàdé wọn. Níwọ̀n bí wọ́n ti lè tóbi tó, bí wọ́n ti lè kéré tó. Iná pàdé wọn. Iná Olúwa run wọn dànù. Iná Olúwa iná Olúwa run wọn dànù. 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 Ẹ̀mí Iná mímọ́ Olúwa jẹ́ run kí wọn iná dànù. run Iná Olúwa run wọn dànù. Iná Olúwa run ẹni wọn tí ń dànù. rẹ́rìn Iná sí Olúwa mi run tó wọn ń dànù. finú bá mi Iná Olúwa jà. run wọn dànù. Iná Olúwa Jésù Olúwa wa. Àmín. Odi tí ò jẹ́ ń kọjá lọ́dún tó kọjá. Odi tí ò jẹ́ kọjá lọ́dún tó kọjá. Yálulẹ̀ níwájú mi lọ́dún yìí. Yálulẹ̀ níwájú mi lọ́dún yìí. Àdúrà. Bàbá ní orúkọ Jésù. Lórúkọ Odi tí ò jẹ́ kọjá lọ́dún tó kọjá. Níwájú mi lọ́dún yìí yálulẹ̀. Níwájú mi lọ́dún yìí. Ó yá yálulẹ̀ 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 bí Dágónì ṣe yálulẹ̀ níwájú àpótí ẹ̀rí lórúkọ Jésù yálulẹ̀. Odi tí ò jẹ́ kọjá lọ́dún tó kọjá ní ìsìn níwájú mi lórúkọ Jésù ẹ̀rù Olúwa ni mo fi dojúkọ. Ó yá yálulẹ̀. Ó yá yálulẹ̀. Yálulẹ̀. Wà bí ọlulẹ̀ lórúkọ Jésù yálulẹ̀. Agbára jíde bí ọlulẹ̀. Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ bí ọlulẹ̀ lórúkọ Jésù yálulẹ̀. Ọlọ́run àánú bí ọlulẹ̀ lórúkọ Jésù yálulẹ̀. Kábàárì bí ọlulẹ̀ lórúkọ Jésù yálulẹ̀. Ẹ yálulẹ̀ wájú àwọn ọmọ mi. Ó bí ọlulẹ̀ lórúkọ Jésù ẹ̀yin odi àbàmì odi dúdú lé wa ẹ yálulẹ̀. Agbára tó gbé ayé ló bí ọlulẹ̀ lórúkọ Jésù yálulẹ̀. Àmín. Ìwọ ìnira láti sa òkú. Ìwọ ìnira láti sa òkú. Padà síbi tó ti ń bọ̀. Padà síbi tó ti ń bọ̀. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ìwọ ìnira láti sa òkú. Ìwọ ìnira láti sa òkú. Kí ló ń ṣe láyìíká mi? Kí ló ń ṣe láyìíká mi? Kí ló ń ṣe lágbo ara mi? Kí ló ń ṣe lágbo ara mi? Padà síbi tó ti ń bọ̀. Padà síbi tó ti ń bọ̀. Àdúrà. Bàbá ní orúkọ Jésù. Ìwọ ìnira láti sa òkú. Ìwọ ìnira láti ṣe lágbègbè mi. Kí ló ń ṣe láyìíká mi? Lórúkọ Jésù padà padà síbi tó ti ń bọ̀. agbègbè mi ò ṣe dúró sí fún ọ. Ẹ̀rù Olúwa wà níbẹ̀. Ẹ̀rù Olúwa ló yí mi ká, ló yí ayé àtàwọn ọmọ mi ká. Ẹ̀rù Olúwa ló yí ẹbí mi ká. Ó yá ìwọ ìnira láti sa òkú. Lórúkọ Jésù padà síbi tó ti ń bọ̀. Padà síbi tó ti ń bọ̀. Padà síbi tó ti ń bọ̀. Padà síbi tó tẹ̀kì fún àmín. Ìwà gbẹ̀san ẹ̀jẹ̀ tó fẹ́ ṣá mi lọ́gbẹ́. Ìwà gbẹ̀san ẹ̀jẹ̀ tó fẹ́ ṣá mi lọ́gbẹ́. Ọ̀dájú áńgẹ́lì rọ́ọ̀lù. Ọ̀dájú áńgẹ́lì rọ́ọ̀lù. Àdúrà. Bàbá ní orúkọ Jésù. Lórúkọ ìwà gbẹ̀san ẹ̀jẹ̀ tó fẹ́ ṣá mi lọ́gbẹ́. Ìwà ọ̀dájú áńgẹ́lì ó yá rọ́ọ̀lù. ẹ̀jẹ̀ tó lòun ṣá mi lọ́gbẹ́. Kó tó oríṣẹ́ rẹ̀ ṣe ọ̀dájú áńgẹ́lì rọ́ọ̀lù. Ọ̀dájú áńgẹ́lì kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ọ̀dájú áńgẹ́lì ó yá rọ́ọ̀lù. Ọ̀dájú áńgẹ́lì rọ́ọ̀lù. ọ̀dájú áńgẹ́lì ó yá rọ́ọ̀lù. Gbogbo ẹ̀jẹ̀ ó yá bá mi ṣàpá. Bí wọ́n ṣe kéré tó bọ́ ṣe pọ̀ tó yá ṣá wọn pa. Bàládì àgà ó yá ṣá wọn pa. Ọ̀dájú áńgẹ́lì ọ̀dájú áńgẹ́lì ó yá ṣá wọn pa. Ọ̀dájú áńgẹ́lì Jésù ṣá wọn pa. Jésù Thank you, Father. Amen.
ẹ gbàdúrà kan sí ẹ̀mí ìsìnrú gbogbo ẹbí wa. ẹ̀mí ìsìnrú gbogbo ẹbí wa. ṣíkò lórí mi. ṣíkò lórí mi. padà síbi tó ti ń bọ̀. padà síbi tó ti ń bọ̀. ìwọ ẹ̀mí ìsìnrú. ìwọ ẹ̀mí ìsìnrú. gbogbo ẹbí ilé wa. gbogbo ẹbí ilé wa. padà síbi tó ti ń bọ̀. síbi tó ti ń bọ̀. o lè jẹ́ ìpín mi láéláé. o lè jẹ́ ìpín mi láéláé. o lè jẹ́ ìpín àwọn ọmọ mi láéláé. o lè jẹ́ ìpín àwọn ọmọ mi láéláé. orúkọ Jésù. ẹ̀mí ìsìnrú gbogbo ilé wa. níbo ìpín mi kì í ṣe ibùgbé rẹ. ìpín aya mi ìpín àwọn ọmọ mi kò ń ṣe ibùgbé rẹ. lórúkọ Jésù padà síbi tó ti ń bọ̀. ìwàláyé Olúwa lé ọ jìnnà. ẹ̀rù Olúwa lé ọ jìnnà. májẹ̀mú àánú lé ọ jìnnà. Ọlọ́run ló pọ̀rọ̀ kó lé ọ jìnnà. Ọlọ́run àánú lé ọ jìnnà. o lè gbé níbùgbé mi. o lè rí bí àyànmọ́ mi gbé. o lè rí. Thank you Father. Amen. In the name of Jesus. ẹni náà ti ń gbé wa níjà. Jésù Olúwa. tí ọkàn wa fi ń balẹ̀. lórí ọ̀rọ̀ yìí a ó gbé ọ níjà. àmín Jésù. ìyá ìwọ́n ní ọmọ mi kan ó lóun gbé ọ níjà. mo gbọ́ létí mi ó lóun gbé ọ níjà. ní ọmọ mi kan ó níbi tó lérò lòun ti jà. àbí ní kẹsà tí a kẹsù Ọlọ́run àánú bàbá mi. lórí ọ̀rọ̀ ìyá yìí ó yá lọ jà. àmín Jésù. ẹ bá ń gbàdúrà fún àwọn tó ń rọbí lọ́wọ́lọ́wọ́. Olúwa gbogbo àwọn tí ń rọbí lọ́wọ́lọ́wọ́. Olúwa gbogbo àwọn tí ń rọbí lọ́wọ́lọ́wọ́. ẹ gbẹ̀bí wọn láyọ̀. ẹ gbẹ̀bí wọn láyọ̀. owó òkùnkùn tó wà lórí ọ̀rọ̀ yìí. owó òkùnkùn tó wà lórí ọ̀rọ̀ yìí. ẹ ká kúrò. ẹ ká kúrò. ẹ ká kúrò. ẹ ká kúrò. kurukuru tó bu ọ̀rọ̀ yìí. kurukuru tó bu ọ̀rọ̀ yìí. ẹ ká kúrò. ẹ ká kúrò. ìwọ ọmọ máa bọ̀. ìwọ ọmọ máa bọ̀. ẹ mọ gbẹ̀bí wọn. ẹ mọ gbẹ̀bí wọn. ní ìsìn ẹ lọ kẹsẹ̀ sí ọ̀rọ̀ yìí. ní ìsìn yẹ lọ kẹsẹ̀ sí ọ̀rọ̀ yìí. ẹ lọ dáṣẹ̀ wọ ọ̀rọ̀ yìí. ẹ lọ dáṣẹ̀ wọ ọ̀rọ̀ yìí. ẹ gbẹ̀bí ẹni yìí. ẹ gbẹ̀bí ẹni yìí. ẹ sọ bẹ́ẹ̀ Ọlọ́run bàbá ní orúkọ Jésù agbàdúrà fún gbogbo àwọn agbẹ̀bí ọ̀run o. tó ń rọbí lọ́wọ́lọ́wọ́ agbẹ̀bí òde ọ̀run. agbẹ̀bí òde ọ̀run Ọlọ́run àánú ó yá lọ gbẹ̀bí wọn. ẹ kẹsẹ̀ sí ọ̀rọ̀ yìí. ẹ dáṣẹ̀ yìí. ẹ gbẹ̀bí wọn. ẹ̀yin áńgẹ́lì tẹ́ wà lákòóso ìgbẹ̀bí ó yá ẹ lọ nísìnyí ẹ lọ gbẹ̀bí wọn lórúkọ Jésù níbi gbogbo tí wọ́n ti ń rọbí lórílẹ̀ àgbáyé. Thank you Father. Amen. ẹ̀mí mímọ́ sọ wọ́n láyọ̀. 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 Amen. Amen. Now ọdún yìí la pè ní ọdún ẹ̀rí. wàá jẹ́rìí o. àmín Jésù. nínú 1 Samuel chapter 1 verse 27 ó pariwo nínú àdúrà ńlá ẹgbọ́n tó sọ ó ní ọmọ yìí ni mo béèrè ọmọ yìí ni mo béèrè lọ́wọ́ Ọlọ́run ó ló sì fún mi ọmọ yìí ẹ̀rí ò ṣe gbé pamọ́ gbogbo ayé ni mo ń rẹ́rìí ọmọ yìí ni mo béèrè ọmọ yìí ni mo béèrè gbogbo ẹni tó ń ṣàmì ohun tó o bá béèrè lọ́dún yìí Olúwa yóò sọ dẹ̀rí. àmín Jésù. yóò dẹ̀rí. àmín. yóò dẹ̀rí. àmín. yóò dẹ̀rí. àmín. sọ pé Olúwa sọ dẹ̀rí. Olúwa sọ dẹ̀rí. ẹ̀mí mọ́ sọ dẹ̀rí. ẹ̀mí mọ́ sọ di ẹ̀rí. alágbàwí sọ dẹ̀rí. alágbàwí sọ dẹ̀rí o. wọn náà ọmọ rẹ fẹ́ ṣègbéyàwó lọ́dún yìí ó dẹ̀ máa ṣe é ṣe. àmín Jésù. ìyá ìsàmì mo ló máa ṣe é ṣe. àmín Jésù. sọ pé ó máa ṣe é ṣe. ó máa ṣe é ṣe. gbogbo ayé máa rí. gbogbo ayé máa rí. ó máa di ẹ̀rí. ó máa di ẹ̀rí. ẹ̀rí gbogbo ayé. ẹ̀rí gbogbo ayé. ọmọ yẹn máa má rí o. amen. máa má rí o. ó ní ọmọ yìí ni mo béèrè àdúrà ni. so béèyàn bá fẹ́ gba ẹ̀rí níbikíbi àdúrà gbọ́dọ̀ lọ. àdúrà gbọ́dọ̀ lọ. ìdí mẹ́wàá tí àwọn èèyàn fi gbàdúrà. ìdí kìíní wọn ní òye àdúrà. gbogbo ẹni tí ò bá lóye àdúrà kò ní gbàdúrà. mọ̀ bá wọn wí o wọn lóye ẹ̀ ni ọmọléèwé tó wà léèwé tí ó kàwé kò lóye ìwé ni kò sí ẹ bá nà ẹ bá kéle lórí àkànmáwé ìwé kí ló ṣe àwọn bàbá yìí ṣé wo school fees tẹ̀sán náà lẹ́fẹ̀ẹ́ fi pa mí kò lóye ẹ ni o gbogbo ẹ ń bá lóye àdúrà ìfàdúrà ṣeré o ẹ ní Dáfídì ni ó lóye àdúrà bàbá ní kó mú kan ní ogun lòdì kó ṣe ẹ lọ́rùn yìí o ìkíní kan mọ́lẹ̀ ìyẹn ọdún méje ìyẹn ọdún mẹ́ta kíní kan ó ní ẹ jẹ́ kí n ṣubú sọ́wọ́ yìí wọ́n mọ̀ pé tí n bá gbàdúrà ẹ tún yí ọ̀rọ̀ padà wọ́n jẹ́ ń ṣubú sọ́wọ́ ogun ẹ jẹ́ ń ṣubú sọ́wọ́ yín. bẹ́ẹ̀ni aláàánú ni. ẹ̀yin ni mo ṣẹ̀ tí mo ṣe burú níwájú yín kí a lè dá yín láre nígbà tẹ́yin tẹ́ bá ń sọ̀rọ̀ nígbà tẹ́ bá ń ṣèdájọ́ ẹ jẹ́ ń ṣubú sọ́wọ́ yín. àwọn èèyàn mọ̀ wọn lóye àdúrà ẹ̀ ń bẹ̀ wọ́n gbàdúrà torí wọn lóye ẹ̀ tó bá mọ̀ pé gbogbo ohun tó dìde láyé àdúrà ló gbèrò wàá gbàdúrà tó bá lóye wípé àdúrà máa sọ ẹni tó kù díẹ̀ ní ààyè wàá gbàdúrà tó bá lóye pé ohun tó ti tán àdúrà tó máa ń jẹ́ kó bẹ̀rẹ̀ padà wàá gbàdúrà tó bá lóye wípé ẹni tó ń ta lọ́fọ̀ ọ̀fà lè jáde lára ẹ̀ wàá gbàdúrà
tó bá lóye pé medical report wà lọ́wọ́ yẹn pé Ọlọ́run lè fàyà wá gbàdúrà, tó bá lóye pé ìwé ìgbélu tọmọ ẹ fẹ́ gbà yẹn ó lè tíbi gbàdúrà kí wọ́n gbéwèé ìgbélu yẹn lé lọ́wọ́ wàá gbàdúrà. tó bá gbàgbọ́ wípé exam tó fẹ́ lọ ṣe yẹn pé ó lè jẹ́ kó bá. ó níní ẹ jẹ́ kí n súre fẹ́nìkan aṣẹ́dẹ̀ ni òróró àdúrà dàlẹ́ Ọlọ́run ó dàlẹ́ Ọlọ́run ó dàlẹ́ Ọlọ́run ó dàlẹ́ Ọlọ́run sọ pé òróró àdúrà òye àdúrà ìmísí àdúrà máa bọ̀ lára mi látòní lọ mo gba ẹ̀rí mi dé ògo mi dé ìyanu mi dé kò ṣeé gbà lọ́wọ́ mi látòní mo dẹlẹ́rìí ohun tí mo béèrè àdúrà mi dẹ̀rí ó dorin ọpẹ́ mo bẹ̀rẹ̀ sí yìn lọ lórí ohun tí mo ń béèrè látòní lọ ọ̀run àánú ṣí ayé ò tún dààmú mi mọ́ ohun tó jẹ́ tèmi wọn àtún fẹ́ lòmíì mọ́ àmín. ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. hallelujah. Ọlọ́run tóbi jọjọ sí wa, ipá rẹ̀ kò sì ní pẹ̀kun. Oh yes. mo fẹ́ fún ọ ní ìbùkún méje tàárọ̀ yìí. ìbùkún méje. ó bá ti gba ìbùkún yìí ayé rẹ̀ ó máa fò ní. amen. bẹ́ẹ̀ ni ó bá ti gba ìbùkún yìí àyànmọ́ rẹ̀ ó máa fò. àmín. ó bá ti gba ìbùkún yìí. in the name of Jesus. gbogbo àwọn tí ó ti rí ọ nísàlẹ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ rí ọ lókè. àmín Jésù. mo ní wọ́n rí ọ lókè. àmín. ó gba àdúrà méje tí má ti ń pè kọ́ ọmọ gbà ó sì fi gbogbo òní gbà. èkínní kó máa pariwo ilẹ̀kùn ìṣẹ̀ǹbáyé tó tì mọ́ èmi àtàwọn ọmọ tó ti ara mi jáde. àràjá ọ̀dà mi. ilẹ̀kùn ìṣẹ̀ǹbáyé tó tì mọ́ mi àti àwọn ọmọ tó ti ara mi jáde. àràjá dànù. àdúrà kejì má jẹ̀mú ìkorò lórí àkọ́bí mi. ṣídànù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. ẹ̀kẹta alágídí ogun tó fi ẹ̀mí rẹ̀ jẹ́jẹ́ lórí ọ̀rọ̀ mi. ẹ̀jẹ̀ Jésù bá ń gbé mi. ẹ̀kẹrin eléyìí ló le jù. àgọ́ ẹkún alẹ́ lára mi. bá iná jáde. àṣẹ tí ó sunkún alẹ́ ò mọ̀ pé òun sùn. àgọ́ ń sì wà lára rẹ̀ ń bá gbé wọ́n jọ ń lọ ń tọ́jú ọmọ ń sáré ń ṣe káyé lè dá. àṣálẹ́ wọn dòde sí àgọ́ ẹkún alẹ́ lára mi. bá iná jáde. àmín. àdúrà karùn-ún àṣírí tí mo nílò láti mọ̀. nípa ilé bàbá mi. nípa ilé ìyá mi. Ọlọ́run àánú tú fún mi. àmín. àdúrà kẹfà àlá àtòkè wá fún ìtẹ̀síwájú àyànmọ́ mi. farahàn mi. àlá àtòkè wá fún ìtẹ̀síwájú àyànmọ́ àwọn ọmọ mi. farahàn ní ìsìn. farahàn. Yes Lord. àdúrà ìkeje ẹ jẹ́ kan sọ fún Ọlọ́run gbogbo afẹ́fẹ́ òkun tí ń fa igi ajé tu mọ́ mi lára. gbogbo afẹ́fẹ́ òkun tí ń fa igi ajé tu mọ́ ni lára. dákẹ́jẹ́ panumọ́ ẹ má fẹ́ mọ́. àmín. lágbára Ọlọ́run. in the name of Jesus. gbogbo ẹni gbàdúrà yìí. Yes Lord. ẹ ó rà mí. àmín Jésù. ẹ ó rà mí. àmín. ẹ gbàdúrà òun pẹ̀lú Psalm 19 ìbùkún méje fún oṣù kìíní 7 blessing. Yes sir. ìbùkún méje. ìkíní Olúwa ní màá rán áńgẹ́lì síwájú rẹ̀. amen. sáà pé ní ìpàdé ọjọ́ méje òun ẹ ò gbọ́ ẹ̀rí ìyá òun ní Ayọ̀bọ tó lòun rán wọn gẹ́lì jáde níbi tí wọ́n ti jẹun lówó ti pẹ́ tí owó yìí sì pọ̀ tí wọ́n yarí tí wọ́n san òun sáà lọ òun kọ lẹ́tọ̀ ní gbogbo ẹ̀ òun bá ní òun wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìṣòro ọjọ́ méje nípa áńgẹ́lì lórí afẹ́fẹ́ ìṣòro ń le àwọn èèyàn mọ̀ gbàdúrà ó lòun ara áńgẹ́lì òun náà mọ̀ áńgẹ́lì òun dídé mọ́ lọ báyìí lọ tú owó ńlẹ̀ kí ló sọ. ọjọ́ kejì. Exodus 23:20. Mo rán áńgẹ́lì mi sí iwájú yín to keep you in the way, to guide you in the way, to lead you in the way, to connect you to what belongs to you. Áńgẹ́lì kan ń lọ sọ pé mo rán áńgẹ́lì mi jáde láàárọ̀ yìí. ẹ lọ síbi tí wọ́n di ayọ̀ mi mọ́. ẹ wọ bẹ̀kẹ́ tú. Kí ló tó fi ṣe bẹ́ẹ̀? Torí adá wọn kí wọ́n sinmi. Is that not? Hebrew 1:5. Ẹbí ẹ̀mí tí ń jíṣẹ́ ni wọ́n tí a dá láti jíṣẹ́ fún àwọn àjogún ìgbàlà. And the Bible told us ní mo
sáàmù ó ní the excel in strength. wọ́n á jálẹ̀kùn lè túbú báyìí. wọ́n á wá wọ̀bẹ̀ ibi tó lè di tó lè wọ̀. sọ pé mo rángẹ́lì mi jáde láàárọ̀ yìí lọ sí ibi tí èmi ò lè wọ̀. níbi tí fáìlì ayọ̀ mi wà lọ gbé jáde. àmín. ìbùkún kejì Olúwa lòun ó di ọ̀tá fún àwọn ọ̀tá rẹ̀. ìyẹn tún lè Exodus 23:22 tí o bá ti gbọ́ mi gbọ́ tó gbọ́ràn sí mi lẹ́nu ó ní màá di ọ̀tá fún àwọn ọ̀tá rẹ̀. sọ pé Olúwa di ọ̀tá fún àwọn ọ̀tá mi. nítorí mo ṣetán láti gbọ́ràn sí ọ lẹ́nu. mo ṣetán láti tẹ̀lé ọ nínú gbogbo ìlànà rẹ àti òfin rẹ. mo ṣetán láti pamọ́. èmi fẹ́ bọ́ rìn dé ìjọba ọ̀run. ẹ lọ di ọ̀tá fún àwọn ọ̀tá mi. Number 3. Yes sir. ó ní God will give you prosperity. Olúwa yóò fún ọ ní ọrọ̀. Exodus 23:25. ó ní he will bless my bread and he will bless my water. Amen. Wọ́n bùkún oúnjẹ mi. Yóò bùkún ọkà mi. Yóò bùkún omi mi. ó ní wọ́n á bùkún mi. wọ́n á bless yẹ. ẹnìkan ṣàmì. In the name of Jesus. ó ní fòṣì lọ́dún. àmín Jésù. sọ pé mi ò ní ná kan tán. kí n torí mi. èmi ò ní fòṣì lu ọdún yìí. èmi ò ní fi yà lọ ọdún yìí. èmi ò ní fi nira lọ ọdún. ọmọ aráyé ò ní gbé mi pamọ́. èmi ò ní fayọ̀ jóúnjẹ àwọn ọ̀tá mi. ayé ò ní fóúnjẹ ìpọ́njú bọ́ mi. wọ́n ní fomi ìpọ́njú bọ́ mi. àmín. I will prosper. In the name of Jesus. Number 4. Yes sir. Only I will take sickness away from you. Màá mú àìsàn kúrò láyìíká rẹ̀. Màá mú àìsàn kúrò. Exodus 20:25. Only I will take sickness away from the midst of you. Màá mú àìsàn kúrò láàrin. Ohun tó Olúwa sọ ni mò ń sọ ibi kan mo sọ. Olóòpọ̀rọ̀kọ́ ló sọ. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ. Ẹnìkan ṣàmì. Ẹ̀mí àìsàn jáde. Sọ pé wo ẹ̀mí àìsàn. Kí ló ń ṣe lára mi? Jáde nínú ayé ọmọ mi. Jáde nínú àyànmọ́ mi. Wo ẹ̀mí àìsàn nínú egungun. Wo ẹ̀mí àìsàn nínú kíndìnrín. Wo ẹ̀mí àìsàn nínú ẹ̀jẹ̀. Fòlọ́. Ẹrù ayé jáde lára mi. Wo ẹ̀mí àìsàn máa lọ. O lè dúró sí àyíká mi. Àmín. Ìkarùn. Ó ní I will give you long life. Màá fún ọ ní ẹ̀mí gígùn. Ìbùkún Ọlọ́run ni òun ló sọ bẹ́ẹ̀. Exodus 20:26. Màá fún ọ ní ẹ̀mí gígùn. No one shall suffer miscarriage or be barren of you, and your days shall be established. Ó ní gbogbo ọjọ́ rẹ̀ la ó fi di rẹ̀ múlẹ̀. Ó ní gbogbo ọjọ́ rẹ̀ ló lò pé sánsán. Olúwa ní òun Ọlọ́run yóò fún mi ní ẹ̀mí gígùn. Wọ́n ó fáwọn èèyàn ẹlẹ́mìí gígùn. Ẹlẹ́mìí kúkúrú yìí kì í sàn ya. Abiyamọ ẹlẹ́mìí kúkúrú wọ́n yìí jẹ wọn mọ́. Ẹ̀mí kúkúrú ò ṣe é ṣiṣẹ́ Olúwa. Ẹ̀mí gígùn ní sàn ya. Ìwọ ẹ̀mí kúkúrú jáde gba ẹ̀mí gígùn. Sọ pé mo gba ẹ̀mí gígùn nínú àlàáfíà. Number 6. In the name of Jesus. He will deliver the enemy into my hands. Amen. He will deliver my enemy into my hands. Amen. Exodus 20:31. Yes, sir. I will set your bound from the Red Sea to sea of the Philistines. For I will deliver the enemy into your hand. Amen. And you shall drive them out before you. Èmi yóò fa ọ̀tá rẹ lé ọ lọ́wọ́. Yes, Lord. Gbogbo àwọn ọ̀tá. In the name of Jesus. Ọlọ́run fa wọn lé ọ lọ́wọ́. Àmín Jésù. And the last one. Yes. God will bring increase. He will give you increase and give you your inheritance. Ó máa fún ẹ ní ìbísí. Ó sì máa fún ọ ní ìpín rẹ̀. Yes, Lord. Little by little I will drive them until and I will cause you to inherit the land. Wàá jogún ilẹ̀ náà. Alẹ́ ọ̀tá rẹ̀ máa lé wọn. A máa lé wọn. A máa lé wọn. Wàá dẹ̀ máa take over. Wàá máa take over. Tó máa fi jogún ilẹ̀ náà. Mo rán ọ jáde. In the name of Jesus. Lọ́sẹ̀. Yes, Lord. A máa ti ọ̀tá rẹ̀ jáde. Àtìtán láti wọ́n jáde. Ìwọ ló máa jogún ilẹ̀ náà. Àmín Jésù. Gbogbo ẹ̀ ń bá takò. Sọ pé ta ló ń takò mi. Ta ló ń takò àwọn ọmọ mi. Ẹ fayé lẹ̀ fún mi. Kémi ó ráyé gbé. Ìwàláyé Olúwa. Bòmí mọ́lẹ̀. Mi ò ṣe é mú. Òdínà Ọlọ́run. Òjì ayé mi ká. Mi ò ṣe é pa. Mi ò ṣe é fọwọ́ kàn. Mi ò ṣe é ṣe níbi. Àmín. Ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Ẹni tó bá Ísírẹ́lì lọ fún 40 ọdún tí aṣọ wọn ò gbó, tí bàtà wọn ò fàya, tí wọn strike torí oúnjẹ, wọn ní ojoojúmọ́ ni mánà ń dà látò. Ó bọ́ ẹgbẹgbẹ̀rún ènìyàn tí ó lé ní mílíọ̀nù 3, ó sì ń bọ́ wọn lójoojúmọ́. Ọ̀run òṣìṣẹ́ aláìní, ọba tí ń bọ́ ẹgbẹgbẹ̀rún ẹja lódò, tí Ọlọ́run alààyè kò sì ló sú ọ ní ọjọ́ kan. A sì gbọ́ pé wọ́n ṣe strike rí pé ebi ń pa wọn, ẹranko ìgbẹ́, wọ́n jẹ, wọ́n sì tún ní àjẹsẹ́kù. Ẹyẹ ojú ọ̀run àgà
àgàgà èkó lólè àgàgà. Bàbá mi o, mélòó lèèyàn tó dá ní àwòrán ara rẹ̀. Adúpẹ́ o fún àwọn ọmọ rẹ̀ tó ló fẹ́ ṣáájú lọ lọ́dún yìí. Adúpẹ́ pé lọ́dún tó kọjá ó ṣàánú wa, dúró tì wá, ràn wá lọ́wọ́. Lọ́dún yìí ńkọ́ olóòtún ṣe jù bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè wa, ní ìlú wa, ní àyíká wa, níbi iṣẹ́ màmá yìí, nílé ìyá yìí, nílé bàbá yìí, ó ló fẹ́ ṣiṣẹ́ nínú ayé àkọ́bí rẹ̀, nínú ilé ọmọ rẹ̀. Ọlọ́run àánú gba ọpẹ́ wa, gba ìyìn wa, Olúwa gba ọpẹ́ wa, gba ìyìn wa, Olúwa gba. Àmín. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wá nínú mọ́tò lẹ wà ní ẹ ti yí rédíò kan kábàáyé tí ẹ ń sàmì ń bẹ̀ àbí nínú yàrá ló pamọ́ sí tó ń gbọ́. Ńbọ̀ lọ wà gan-an tí Ọlọ́run òde ibi táfẹ́fẹ́ dé wà ń bẹ̀. Nígbà náà ohun tó jáde sí Ọlọ́run ni wípé aago ayọ̀ rẹ wọn ní dá dúró. Àmín Jésù. Ìrìn àjò ògo rẹ lórúkọ Jésù ò ní rásọ̀nà. Àmín Jésù. Ọdún yìí kò ní ní ọ lára. Àmín Jésù. Ọ̀sán gangan ọdún yìí yóò pé ọ. Àmín Jésù. Òru gànjọ́ ò ní ní ọ lára. Àmín Jésù. Òórọ̀ kùtù yóò múre fún ọ. Àmín Jésù. Níbi tó ti ń ṣàmìhun ọ̀nà là fún ọ. Àmín Jésù. Ìròyìn ayọ̀ tó ń retí kó já wọlé. Àmín Jésù. Àkọ́ṣeré láfọdún ìṣe fún ọ. Bẹ́ẹ̀ lórí. Àmín. Nàìjíríà ó wà lálàáfíà. Àmín Jésù. Ayé ò ní ṣá ọlọ́gbẹ́. Àmín. Jésù Olúwa wa. Àmín. Lọ́run àánú ó ní kó lọ wá kọ́kọ́rọ́ 10 ní oṣù yìí kó fi ìrìn àjò náà. Kọ́kọ́rọ́ àkọ́kọ́, kọ́kọ́rọ́ àkókò. Àkókò wo ni eré ń dòde mí lóṣù yìí? Gbogbo nǹkan tí Ọlọ́run ó ṣe yóò ṣe torí àkókò. Ọlọ́run kì í fi àkókò ṣe kì í fi tàfàlà o. Oníwàásù orí 3 ẹsẹ̀ 1, 2, 3 ó ní ohun gbogbo láyé tọ́lọ́run ṣe ní àkókò àwọn. Ẹ rí i pé òṣùpá mọ àkókò ẹ̀, oòrùn mọ tiẹ̀, ìràwọ̀ mọ tiẹ̀, àwọn kì í jiyàn, wọ́n jiyàn, ìbẹ́pẹ mọ̀gbà tó wọ́n jáde, wọ́n bá wọn jiyàn, lágbàdo bá ti jáde òbé náà abàrìn, wọ́n mọ̀ra wọn, wọ́n rí àkókò. Àkókò ó lọ béèrè fún àkókò. Olúwa má jẹ́ n kùnà àkókò mi ní ọdún. Ẹ̀ẹ̀mejì ni Jésù kùnú Bíbélì. Ó sunkún ní John 11:35, shortest verse in the Bible. Jesus wept. Ó sunkún torí àìgbàgbọ́ wọn. Ó ti rùn níbi tí mo wà ní nǹkan ti rùn. Ẹ ń sọ fẹ́lẹ́ dà pé n tó dárùn. Èmi ni màá sọ pé ó máa bọ̀ báyìí. Ẹ̀kejì tí ó sunkún, wọ́n ló sunkún lé Jerusalem lórí. Nítorí yóò ní wọn mọ àkókò wọn. Àkókò òkun wọn dé wọn wà sensitive. Wọn ma ogun tó lè jàǹjù láyé ni ogun kí ẹ má wà sensitive sí àkókò. Ìwọ náà àkókò ń gbogbo nǹkan o. Àkókò nígbà, àkókò láyé, àkókò lọ́jọ́, àkókò lóhun rere gbogbo tí à ń ṣe lábẹ́ ọ̀run. Mo gbàdúrà fún ọ, àkókò rẹ ò ní sọnù. Àmín Jésù. Ohun kejì tó lọ bè lọ́wọ́ adániwáyé ní ìrìn àjò ọdún yìí ó ní ìkórìtà níbi tí ayọ̀ ti ń dòde ọ. Location. Níbo ni ìkórìtà ayọ̀ mi wà lọ́dún yìí? Níbo ni ìkórìtà ìṣeré mi wà? Gbogbo nǹkan tí àyànwó bá fẹ́ ṣe ó máa ń ṣe torí pé ó bá ní ìkórìtà tó tiẹ̀ kó bá ní. Bẹ́ẹ̀ni sà. Tí àkókò gan bá dé. Tí ò bá báyàn ní ìkórìtà. Wọ́n á tún rọ̀ǹgì ẹ̀. Torí ìkórìtà ni ẹ gbọ́ ni ó ní ìyàn mú 1 Kings chapter 17. Èlíjà ní àkànní sí òjò tàbí èrè wòlíì tó sì ní pé kíyàn mú òun náà kò ní mọ ìyá Bíbélì jẹ wọ́n jẹ wà ń bẹ̀ ní ṣùgbọ́n wàá sọ fẹ́lẹ̀ yìí ó ní kú omi ó ní mo lọ sí Kérítì níbi Sídíónì olódò kan bẹ́ẹ̀ ó ní mo ti pàṣẹ fún ẹyẹ ìwò kó lọ síbẹ̀ báyìí kó máa bọ̀ níbẹ̀. There is a place called there. Ìkórìtà níbi tí àánú ti ń dúró de ni tí ògo ti ń dúró de ni tí ọjọ́ ayọ̀ ti ń dúró de ni máa wá ibẹ̀ o ògo kan ń dúró de ọ níbẹ̀ ògo kan ń dúró de ọ níbẹ̀. Níbo ni ògo ti ń dúró de mi lọ́dún yìí? Níbo ni ògo ti ń dúró de ọmọ mi? Níbo ló ti ń dúró de ọmọ mi? Bàbá àbí ẹ̀dẹ̀ wọn ni wọ́n wá sẹ́kọ̀ọ́ wọ́n ní máa ṣe ń dáàbò lọ wọ́n wọnú gòsò ní wèrè kan ló gbá mọ́tò wọn. Ó ní máa wo wòlíì tí ò mà àkókò rẹ̀ tó ń bẹ lẹ́kọ̀ọ́ tí onílé oore sì ń dó lábùjáde. Máa wọlé kí ni wòlíì ṣe lẹ́kọ̀ọ́ tí ò gbà Àbújá lọ. Àwọn ọmọ ẹ̀ ń pariwo lé lọ báwo mọ̀ pé wòlíì ló wà ní mọ́tò ó ní ẹgbẹ́nu sọ̀hún ẹ̀ mọ̀ pàǹgẹ́ ìlú Ọlọ́run sí wa kí là ń ṣe lẹ́kọ̀ọ́ gan ó yẹ gbà Àbújá lọ. Olóore ńlá kan tí wọ́n rí ni wọ́n pàdé ń bẹ̀. Bẹ́ẹ̀ ni location ló ń dúró de ibi ìbápàdé ibi tó go wà ibi tí ìrànlọ́wọ́ wà. Afọ́jú kan dọ́dọ̀ Jésù olóhùn fẹ́ ríran Jésù ló lè ríran bí wọ́n tẹ̀lé mi mọ́ ń lọ sẹ́nu bodè ibẹ̀ ló ti ríran ẹnìkan ṣàmì ibi tó ti rí gbámú ẹ̀mí mọ́ connect ẹ̀mọ́ connect ẹ̀mọ́ connect ẹ̀mọ́ connect ẹ̀mọ́ connect lágbára Ọlọ́run ẹkún òní kángun sọ́dọ̀ rẹ̀. Kẹta kí ni assignment Ọlọ́run fún mi lọ́dún yìí láti fi jẹ́ ìbùkún fún ọmọ aráyé? What is my assignment? Kí la fi iṣẹ́ wo la fi rán mi fún ìran mi? Iṣẹ́ wo la fi rán mi fún ìran mi? O gbọ́dọ̀ mọ̀ o ní mímọ̀ rẹ̀ ni ògo rẹ̀ wà. Tó o bá mọ̀ wọn ní jẹ́ ọ lọ o. Kí la fi rán ọ fọmọ ara yìí nínú tá a fi rán ọ ibẹ̀ ni ìràwọ̀ rẹ̀ ó ti tàn ibẹ̀ ni ògo rẹ̀ ó ti tàn ibẹ̀ lọ́lọ́run ti rẹ́rìn sí ọ ibẹ̀ ni nǹkan ẹlòmíín wà
next phase of assignment yẹ ló fẹ́ wọ̀ lọ́wọ́ tí ó bá dẹ̀ sọ̀rọ̀ first phase ló tún máa gbé wọ 2023 kò dẹ̀ ní mọ̀ pé ìyẹn ti expire pẹ̀lú 2022 assignment wo ló tún rán mi fún ọmọ aráyé kí ló fẹ́ lò mí fún lọ́dún yìí Olúwa tú àṣírí ẹ̀ fún mi jẹ́ n fún méjì sí ẹlẹ́ẹ̀kẹrin Olúwa níbo lolùrànlọ́wọ́ àyànmọ́ mi wà ní ọdún 2023 ta ló ń fi iṣẹ́ ayọ̀ rán sí mi láti jẹ́ ìbùkún fún mi ta ló rán sí àwọn ọmọ mi ta ló rán sí ẹbí mi ta ló rán sí ilé mi ta ló rán sí ìpè mi ta ló rán sí ìpín mi níbo ni olùrànlọ́wọ́ àyànmọ́ mi wà ẹ̀gbọ́n tó sọ ni ó ní lójoojúmọ́ ni wọ́n ń tọ́ Dáfídì wá chapter 12 verse 22 First Chronicle ó ní lójoojúmọ́ ni wọ́n ń tọ́ Dáfídì wá láti ràn lọ́wọ́ tó fi di ogun ńlá Ọlọ́run kò sí ènìyàn tó lè ga láyé láìsí olùrànlọ́wọ́ àyànmọ́ kò sí ènìyàn tó lè dìde láyé láìsí olùrànlọ́wọ́ àyànmọ́ bí aṣọ olùrànlọ́wọ́ àyànmọ́ bá bọ́ lára ènìyàn olú ẹ̀ bọ́ sí òwò ayé kò sí àdágbé kan láyé gbogbo tíyàn bá ń dágbé kò lè lọ́la gbogbo tíyàn bá ń dágbé láyé yìí kò lè gbóòórùn ògo ọ̀la ohun tíyàn ń dá ṣe ẹ wo ohun tó tiẹ̀ lẹ̀ ní business wọn nísìnyí wọ́n ń pè ní synergy everyone wọ́n join force together wàá rí company mẹ́ta adẹyọ kan company mẹ́rin adẹyọ kan wọ́n á kó gbó pa wọn sínú ẹyọ kan láti make sure wípé gíga àwọn ó tún pọ̀ sí so kíwọ wá lóhun oníwà àdáwà super kò sí kò ń bùkún wọn kò possible ní sà bẹ́ẹ̀ ni ó sọ fún wa nínú Genesis chapter 2 verse 18 kò dára kí ènìyàn ò dá wa o èmi ó ṣe olùrànlọ́wọ́ tó dàbí tiẹ̀ fún so lọ́dún ọmọ béèrè Olúwa níbo ni olùrànlọ́wọ́ àyànmọ́ tèmi ti ń dúró dè mí níbo ni olùrànlọ́wọ́ àyànmọ́ mi ti ń dúró dè mí olùrànlọ́wọ́ ẹ kọrin kan mo fẹ́ gbàdúrà fáwọn èèyàn ẹ kọrin kan ìrìn ìsọjí. àwòrán Ọlọ́run mi fa àwòrán mi hàn. mo ti rí. àwòrán Ọlọ́run mi fa àwòrán mi hàn. ń bo ni. àwọn tó mọ ràn mí lọ́wọ́ jẹ́ kán ráwòrán mi. kí wọ́n rí náà ni. tá bá ṣe ń rí o jẹ́ kán máa wá mi. kán máa wá mi. tá bá ṣe ń wá mi o jẹ́ kán máa rí mi. tá bá ti rí mi o ká máa ṣoore fún mi. oore gidi. àwòrán Ọlọ́run mi fa àwòrán mi hàn níbi gíga. mo láàkì orin yẹn ó ní fàwòrán sá ẹnìkan bẹ I'm telling you ó ti ń retí ẹ Ọlọ́run ló gbé kalẹ̀ ìwọ kọ́ ló gbé kalẹ̀ do you know that gbogbo ẹni tó lọ ń gbé dìde torí ẹnìkan ni Ọlọ́run kì ẹ sá ẹ gbàdúrà dé rà. ọ̀rọ̀ Joseph lọ ṣáájú wọn. ó gan fúnra ẹ sọ chapter 50 verse 20 ó ní ìbílẹ̀ yìí rò sí mi ó ní Ọlọ́run sọ dèrè Olúwa ló rán mi síwájú to sustain you. ìyẹn máa dé ẹ pa ẹ bá kú dànù ni ó rán mi síwájú ni ó rán mi síwájú ni ọ̀gá ó rí Psalm 89 verse 19 ó ní àfihàn mi sí ní ojú òun pé a ti gbé ẹni ńlá kan a ti gbé ẹrù tèmi lé lórí a gbé ẹnìkan dìde tó jẹ́ alágbára a gbé ẹnìkan dìde tó lóko a gbé ẹnìkan dìde tó ṣoríire ẹgbọ́n Jóòbù ni ó ní a gbé mi dìde torí àwọn afọ́jú torí àwọn ọmọ aláìní àwọn òpó onítàn bá rí mi báyìí ó nínú àwọn máa dùn wọn máa jó àwọn kan wà torí ìtòní wọn ṣe ẹ sà ẹnìkan wà torí tiẹ̀ mọ́ para rẹ̀ ó lè dájogún àyànmọ́ o iṣẹ́ ọwọ́ rẹ ò lè tó ọ jẹ o wọ́n kàn ń tàn ọ́ ni o àwọn kan ni a ti gbé dìde o láti jẹ́ olùrànlọ́wọ́ rẹ ní 2023 yìí ẹnìkan bẹ ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ kí January tó wọ 21 aláàánú àyànmọ́ kan yọ sí olórí àyànmọ́ kan yọ sí ẹni tá a lò fún kan yọ sí àwọn kọ́kọ́rọ́ tó o nílò ni mò ń sáré fún ọ lọ́dún yìí kó sáré máa lo ẹjẹ́ àgbàdúrà yìí kó máa sọ fún Ọlọ́run ní ó ti wọ́dún tuntun wọn náà mọ̀ sọ fún Ọlọ́run Olúwa sọ àṣálẹ̀ ọdún yìí dilẹ̀ ọlọ́ra fún mi sọ àṣálẹ̀ ọdún yìí dilẹ̀ ọlọ́ra fún mi àṣálẹ̀ ọdún yìí bẹ́ẹ̀ ni sọ́dilẹ̀ ọlọ́ra fún mi bẹ́ẹ̀ ni àṣálẹ̀ ọdún kan ibi kan wà lọ́dún yìí tó ń pè láṣálẹ̀ sọ́dilẹ̀ ọlọ́ra fún mi gbẹ́ Ọlọ́run kó Psalm 66 gbàdúrà agbára Ọlọ́run ẹkún òní kángun sọ́dọ̀ rẹ̀ fún ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ọ̀nà ńlá ẹ̀yin oníṣẹ́ ìjọba ọ̀nà ńlá ẹ̀yin oníkàtàkárà ọ̀nà ńlá ẹ̀yin ọmọléèwé òróró àánú dàlẹ́yìn lórí gbogbo ẹ̀yin ikọ̀ Ọlọ́run ẹgbòòrò tuntun gbogbo ẹ̀yin tẹ́ ti gbọgbẹ́ ẹgbà ìwòsàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ọwọ́ wa sókè yìí Ọlọ́run mọ̀ gbé yín sókè ẹ mọ̀ sí kò ní yí padà ṣe bẹ́ẹ̀ Olúwa Jésù ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run Ọlọ́run tóbi jọjọ sí wa ipá rẹ̀ kò sí nípẹ̀kun mo fẹ́ sún ọ ní ìbùkún méje tàárọ̀ yìí ìbùkún méje ó bá ti gba ìbùkún yìí ayé rẹ̀ ó máa fò ní bẹ́ẹ̀ ni ó bá ti gba ìbùkún yìí àyànmọ́ rẹ̀ ó máa fò ó bá ti gba ìbùkún yìí in the name of Jesus gbogbo àwọn tí ó ti rí ọ nísàlẹ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ rí ọ lókè àmín Jésù mo ní wọ́n rí ọ lókè àmín
ó gba àdúrà méje tí má ti ń pè kọ́ ọmọ gbà ó sì fi gbogbo òní gbà. Ìkíní kó máa pariwo ilẹ̀kùn ìṣẹ̀ǹbáyé. Ilẹ̀kùn ìṣẹ̀ǹbáyé. Tó tì mọ́ èmi àtàwọn ọmọ tó ti ara mi jáde. Tó tì mọ́ èmi àtàwọn ọmọ tó ti ara mi jáde. Àràjá ọ̀dà. Àràjá ọ̀dà. Ilẹ̀kùn ìṣẹ̀ǹbáyé. Ilẹ̀kùn ìṣẹ̀ǹbáyé. Tó tì mọ́ mi. Tó tì mọ́ mi. Àti àwọn ọmọ tó ti ara mi jáde. Àti àwọn ọmọ tó ti ara mi jáde. Àràjá ọ̀dà. Àràjá ọ̀dà. Àdúrà kejì. Má jẹ̀mú ìkorò. Má jẹ̀mú ìkorò. Lórí àkọ́bí mi. Lórí àkọ́bí mi. Ṣídànù. Ṣídànù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀kẹta alágídí ogun. Alágídí ogun. Alágídí ogun. Alágídí ogun. Tó fi ẹ̀mí rẹ̀ jẹ́jẹ́. Tó fi ẹ̀mí rẹ̀ jẹ́jẹ́. Lórí ọ̀rọ̀ mi. Lórí ọ̀rọ̀ mi. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Bá ń gbé mi. Bá ń gbé mi. Ẹ̀kẹrin eléyìí ló le jù. Àgọ́ ẹkún alẹ́ lára mi. Àgọ́ ẹkún alẹ́ lára mi. Bá iná jáde. Bá iná jáde. Àṣẹ tí ó sùn fún alẹ́ ò mọ̀ pé òun sùn. Àgọ́ ń sì wà lára rẹ̀. Ń bá gbé wọ́n jọ ń lọ. Ń tọ́jú ọmọ. Ń sáré. Ń ṣe káyé lè dá. Àṣálẹ́ wọn dòde sí. Àgọ́ ẹkún alẹ́. Àgọ́ ẹkún alẹ́. Lára mi. Lára mi. Bá iná jáde. Bá iná jáde. Bá iná jáde. Bá iná jáde. Àmín. Àmín. Àdúrà karùn-ún. Àṣírí tí mo nílò láti mọ̀. Àṣírí tí mo nílò láti mọ̀. Nípa ilé bàbá mi. Nípa ilé bàbá mi. Nípa ilé ìyá mi. Nípa ilé ìyá mi. Ọlọ́run àánú. Ọlọ́run àánú. Tú fún mi. Tú fún mi. Àmín. Àmín. Àdúrà kẹfà. Àlá àtòkè wá. Àlá àtòkè wá. Fún ìtẹ̀síwájú àyànmọ́ mi. Fún ìtẹ̀síwájú àyànmọ́ mi. Farahàn mi. Farahàn mi. Àlá àtòkè wá. Àlá àtòkè wá. Fún ìtẹ̀síwájú. Fún ìtẹ̀síwájú. Àyànmọ́ àwọn ọmọ mi. Àyànmọ́ àwọn ọmọ mi. Farahàn ní ìsìn. Farahàn ní ìsìn. Farahàn. Farahàn. Yes Lord. Àdúrà ìkeje. Ẹ jẹ́ kan sọ fún Ọlọ́run. Gbogbo afẹ́fẹ́ òkun. Gbogbo afẹ́fẹ́ òkun. Tí ń fa igi ajé tu mọ́ mi lára. Tí ń fa igi ajé tu mọ́ mi lára. Gbogbo afẹ́fẹ́ òkun. Gbogbo afẹ́fẹ́ òkun. Tí ń fa igi ajé tu. Tí ń fa igi ajé tu mọ́ ni lára. mọ́ ni lára. Dákẹ́jẹ́. Dákẹ́jẹ́. Panumọ́. Ẹ panumọ́. Ẹ má fẹ́ mọ́. Ẹ má fẹ́ mọ́. Àmín. Lágbára Ọlọ́run. In the name of Jesus. Gbogbo ẹni gbàdúrà yìí. Yes Lord. Ẹ ó rà mí. Àmín Jésù. Ẹ ó rà mí. Àmín. Ẹ gbàdúrà òun pẹ̀lú Psalm 19. Ìbùkún méje fún oṣù kìíní. 7 blessing. Yes sir. Ìbùkún méje. Ìkíní Olúwa ní màá rán áńgẹ́lì síwájú rẹ̀. Amen. Sáà pé ní ìpàdé ọjọ́ méje òun. Ẹ ò gbọ́ ẹ̀rí ìyá òun ní Ayọ̀bọ. tó lòun rán wọn gẹ́lì o. gẹ́lì jáde ibi tí wọ́n ti jẹun. níbi tí wọ́n ti jẹun lówó ti pẹ́ tí owó yìí sì pọ̀. tí wọ́n yarí tí wọ́n san òun sáà lọ lòun kọ lẹ́tà òun ṣe gbogbo ẹ̀. òun bá ní òun á gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìṣòro ọjọ́ méje nípa áńgẹ́lì. lórí afẹ́fẹ́. lórí afẹ́fẹ́. ìṣòro ń le àwọn èèyàn mọ̀ gbàdúrà. ó lòun ara áńgẹ́lì òun náà mọ̀ áńgẹ́lì òun dídé máa lọ báyìí lọ tú owó ńlẹ̀ kí ló sọ. ọjọ́ kejì. Exodus 23:20. Mo rán áńgẹ́lì mi sí iwájú yín. To keep you in the way, to guide you in the way, to lead you in the way, to connect you to what belongs to you. Áńgẹ́lì kan ń lọ. Sọ pé mo rán áńgẹ́lì mi jáde láàárọ̀ yìí. Ẹ lọ síbi tí wọ́n di ayọ̀ mi mọ́. Ẹ wọ bẹ̀kẹ́ tu. Kí ló tó fi ṣe bẹ́ẹ̀? Torí adá wọn kí wọ́n sinmi. Is that not? Hebrew 1:5. Ebi ẹ̀mí tí ń jíṣẹ́ ni wọ́n. Tí a dá láti jíṣẹ́ fún àwọn àjogún ìgbàlà. And the Bible told us ní Mùrí Sáàmù ó ní the excel in strength. Wọ́n á jálẹ̀kùn lè túbú báyìí. Wọ́n á wá wọ̀bẹ̀ ibi tó lè di tó lè wọ̀. Sọ pé mo rán áńgẹ́lì mi jáde láàárọ̀ yìí lọ sí ibi tí èmi ò lè wọ̀. Níbi tí fáìlì ayọ̀ mi wà. Lọ gbé jáde. Àmín. Ìbùkún kejì. Olúwa lòun ó di ọ̀tá fún àwọn ọ̀tá rẹ̀. Ìyẹn tún lè. Exodus 23:22. Tí o bá ti gbọ́ mi gbọ́ tó gbọ́ràn sí mi lẹ́nu ó ní màá di ọ̀tá fún àwọn ọ̀tá rẹ̀. Sọ pé Olúwa di ọ̀tá fún àwọn ọ̀tá mi. Olúwa di ọ̀tá fún àwọn ọ̀tá mi. Nítorí mo ṣetán láti gbọ́ràn sí ọ lẹ́nu. Mo ṣetán láti tẹ̀lé ọ. Nínú gbogbo ìlànà rẹ àti òfin rẹ. Mo ṣetán láti pamọ́. Èmi fẹ́ bọ́ ọ̀rìn dé ìjọba ọ̀run. Ẹ lọ di ọ̀tá fún àwọn ọ̀tá mi. Number 3. Yes sir. Ó ní God will give you prosperity. Olúwa yóò fún ọ ní ọrọ̀. Exodus 23:25. Ó ní he will bless my bread and he will bless my water. Amen. Wọ́n bùkún oúnjẹ mi. Yóò bùkún ọkà mi. Yóò bùkún omi mi. Ó ní wọ́n á bùkún mi. Wọ́n á bless yẹ. Ẹnìkan ṣàmì. In the name of Jesus. Ó ní fòṣì lọ́dún. Àmín Jésù. Sọ pé mi ò ní ná kan tán. Mi ò ní ná kan tán. Kí n torí mi. Èmi ò ní fòṣì lu ọdún yìí. Èmi ò ní fìyà lu ọdún yìí. Èmi ò ní fìnira lu ọdún. Ọmọ aráyé ò ní gbé mi pamọ́. Èmi ò ní fayọ̀ jóúnjẹ àwọn ọ̀tá mi. Ayé ò ní fóúnjẹ ìpọ́njú bọ́ mi. Wọ́n ní fomi ìpọ́njú bọ́ mi. Àmín. Àmín.
will prosper. In the name of Jesus. Number 4. Yes, sir. Only I will take sickness away from you. Exodus 20:25. Only I will take sickness away from the midst of you. Amen. Ontoluwa sọ ni mo ń sọ because mo sọ Olowoporoku ló sọ ọ̀rọ̀ Ọlọ́run ló sọ ẹnìkan sàmì ẹ̀mí àìsàn jáde sọ pé wo ẹ̀mí àìsàn kí ló ń ṣe lára mi jáde nínú ayé ọmọ mi jáde nínú àyànmọ́ mi wo ẹ̀mí àìsàn nínú egungun wo ẹ̀mí àìsàn nínú kíndìnrín wo ẹ̀mí àìsàn nínú ẹ̀jẹ̀ fòlọ́ ẹrù ayé jáde lára mi wo ẹ̀mí àìsàn máa lọ ó lè dúró sí àyíká mi. Àmín. Ìkarùn. Ó ní I will give you long life. Màá fún ọ ní ẹ̀mí gígùn. Ìbùkún Ọlọ́run ni òun ló sọ bẹ́ẹ̀. Exodus 20:26. Màá fún ọ ní ẹ̀mí gígùn. No one shall suffer miscarriage or be barren of you, and your days shall be established. Ó ní gbogbo ọjọ́ rẹ̀ la ó fi di rẹ̀ múlẹ̀. Ó ní gbogbo ọjọ́ rẹ̀ ló lò pé sánsan. Olúwa ní òun Ọlọ́run yóò fún mi ní ẹ̀mí gígùn. Wọ́n ó fáwọn èèyàn ẹlẹ́mí gígùn. Ẹlẹ́mí kúkúrú yìí kì í sàn ya. Abiyamọ ẹlẹ́mí kúkúrú wọ́n yìí jẹ wọn mọ́. Ẹ̀mí kúkúrú ò ṣe é ṣiṣẹ́ Olúwa. Ẹ̀mí gígùn ní sàn ya. Ìwọ ẹ̀mí kúkúrú jáde gba ẹ̀mí gígùn. Sọ pé mo gba ẹ̀mí gígùn nínú àlàáfíà. Number 6. In the name of Jesus. He will deliver the enemy into my hands. Amen. He will deliver my enemy into my hands. Amen. Exodus 20:31. Yes, sir. I will set your bound from the Red Sea to sea of the Philistines. For I will deliver the enemy into your hand. Amen. And you shall drive them out before you. Èmi yóò fa ọ̀tá rẹ lé ọ lọ́wọ́. Yes, Lord. Gbogbo àwọn ọ̀tá. In the name of Jesus. Ọlọ́run fa wọn lé ọ lọ́wọ́. Àmín Jésù. And the last one. Yes. God will bring increase. He will give you increase and give you your inheritance. Ó máa fún ẹ ní ìbísí. Ó sì máa fún ọ ní ìpín rẹ̀. Yes, Lord. Little by little I will drive them until and I will cause you to inherit the land. Wàá jogún ilẹ̀ náà. Alẹ́ ọ̀tá rẹ̀ máa lé wọn, a máa lé wọn, a máa lé wọn. Wàá dẹ̀ máa take over, wàá máa take tó máa fi jogún ilẹ̀ náà. Mo rán ọ jáde. In the name of Jesus. Lọ́sẹ̀. Yes, Lord. A máa ti ọ̀tá rẹ̀ jáde. Àtìtán láti wọ́n jáde. Ìwọ ló máa jogún ilẹ̀ náà. Àmín Jésù. Gbogbo ẹ̀ ń bá takò. Sọ pé ta ló ń takò mi? Ta ló ń takò mi? Ta ló ń takò àwọn ọmọ mi? Ẹ fayélẹ̀ fún mi. Ẹ fayélẹ̀ fún mi. Kémi ó ráyé gbé. Kémi ó ráyé gbé. Ìwàláyé Olúwa. Bò mí mọ́lẹ̀. Mi ò ṣe é mú. Odinà Ọlọ́run. Òjì ayé mi ká. Mi ò ṣe é pa. Mi ò ṣe é fọwọ́ kàn. Mi ò ṣe é ṣe níbi. Àmín. Ló sọnù. Ajínrere bá yín Ọlọ́run. Ọlọ́run lẹ ó máa jẹ́. Ọlọ́run ni. Ọlọ́run lẹ ó máa jẹ́ o. Ọlọ́run ni. Lánàá ló ní lọ́la o títí dé ayérayé. Ọlọ́run lẹ ó máa jẹ́. Ẹ parọ́ gbàdúrà yìí. Ta ni mo dọ̀bálẹ̀ fún tí mo dìde ń kòròfo? Ta ni mo dọ̀bálẹ̀ fún tí mo dìde ń kòròfo? Àánú labẹ̀ kọjá. Àánú labẹ̀ kọjá. Gba tí mo sọnù fún mi. Gba tí mo sọnù fún mi. Ẹ sọ dàdúrà. Bàbá ní orúkọ Jésù. Ta ni mo dọ̀bálẹ̀ fún tí mo dìde ń kòròfo? Ta ni mo dọ̀bálẹ̀ fún tí mo dìde ń kòròfo? Ta ni mo dọ̀bálẹ̀ fún tí mo dìde ń kòròfo? Ta ni mo kúnlẹ̀ fún tí mo dìde ń kòròfo? Ta ni aya mi kúnlẹ̀ fún tó dìde ń kòròfo? Àánú labẹ̀ kọjá. Ta ni àwọn ọmọ mi dọ̀bálẹ̀ fún àbí kúnlẹ̀ fún Ta tó dìde ń kòròfo? làwọn ọmọ mi dọ̀bálẹ̀ fún. Àánú labẹ̀ kọjá gba tí a sọnù. Tí wọ́n dìde ní kòròfo. Ta ni ẹbí mi dọ̀bálẹ̀ fún tá a dìde ń kòròfo? Àánú labẹ̀ kọjá gba tí mo sọnù padà fún mi. Mo zu tí a dà. Ẹ má labẹ̀ kọjá ń tá a sọnù fún àánú gbà padà. Soto manaba. Ọlọ́run Olowoporoku gbà padà. Bàbá ṣàánú mi. Ní kùtùkùtù òwúrọ̀ yìí la kẹ́ ọdún tuntun ni mo dé yìí o. Ta ni mo dọ̀bálẹ̀ fún láyé mi. Fàánú gbà padà. Fàánú gbà padà. Tí mo rò pé àgbàlagbà ni àṣẹ wọn ràn kó wá gba nǹkan lára mi ni. Fàánú gbà padà. Fàánú gbà padà. Fàánú gbà padà. Ìbárò sàtà mo ṣì tànà kásì ìdè. Fàánú gbà padà. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣàdúrà yìí. Talaran kó gbóúnjẹ òjò lẹ́nu mi lọ́dún yìí. Talaran kó gbóúnjẹ òjò lẹ́nu mi lọ́dún yìí. Ẹ mọ́ kíná bọ̀ lára. Ẹ mọ́ kíná bọ̀ lára. Kò ní ríṣẹ́ ṣe. Kò ní ríṣẹ́ ṣe. Ẹ sọ́dàdúrà. Bàbá ní orúkọ Jésù. Talaran kó gbóúnjẹ òjò lẹ́nu mi lọ́dún yìí. Talaran kó wá gbóúnjẹ òjò lẹ́nu mi lọ́dún yìí. Kò ní ríṣẹ́ ṣe. Talaran kó gbóúnjẹ òjò lẹ́nu mi. Òkùnkùn tàbí ṣe páńpẹ́ àbàmì sí mi. Ta ni wọ́n ní kó lọ gbó. Tani kó fi ìyàn bá ìpín mi jà. Bàrà bolé kó sọ́ta ní àkàsí
bolẹ̀ ẹ má kiná bọ̀ lára kò ní ríṣẹ́ ṣe ẹ má dojú wọn bolẹ̀ 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 ẹ̀mí mi má dojú wọn bolẹ̀ ọlọ́run ló pọ̀rọ̀ kó bá mi dojú wọn bolẹ̀ ọlọ́run àánú bá mi dojú wọn bolẹ̀ ẹni tí ara láti jọba àkókò láti fi èèyàn bá mi jà láti gbóúnjẹ òjò lẹ́nu mi dojú wọn bolẹ̀ àmín. ẹ mọ̀ gbàdúrà yìí wọ́n ìbéèrè lọ́wọ́ general ibi tó ti rí bọ̀n ó jagun débẹ̀ ni ó forí lakú débẹ̀ ni tí ó fi kú nìbọn wà lọ́wọ́ ẹ̀ ogun ojú òun nìkan ni ò lè fi jà wá sí ogun ojú ayé ìkó tó tá mọ̀ yí ọ̀pá ó dànù ni wọ́n tiẹ̀ ní fóònù kan sílẹ̀ wọ́n tún fáwọn èèyàn tí wọ́n tún kú sọ́jà bíi méjì mẹ́ta ti pé láìfù ẹ̀ àǹtẹ̀mọ̀ ṣiṣẹ́ fún un àwa nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ọmọ sanwó fún yín nítorí iṣẹ́ dé general iṣẹ́ ní kékeré lo àṣẹ ọlọ́run lẹ́nu rẹ báyìí ó gbàdúrà ta ni mo ràn lọ́wọ́ tógun fi wọnú ayé mi. ta ni mo ràn lọ́wọ́ tógun fi wọnú ayé mi. ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́. kíná bọ̀ lára. kíná bọ̀ lára. kíná bọ̀ lára. kíná bọ̀ lára. ohun tí mo sọnù ní ọjọ́ náà. ohun tí mo sọnù ní ọjọ́ náà. ẹ fàánú dá padà. ẹ fàánú dá padà. ta lè mí ràn lọ́wọ́. ta lè mí ràn lọ́wọ́. tógun fi já wọnú ayé mi. tógun fi já wọnú ayé mi. tó já wọnú ayé àwọn ọmọ mi. tó já wọnú ayé àwọn ọmọ mi. ẹ bẹ́ẹ̀ rí ẹni tí ọkùnrin yẹn lè ràn lọ́wọ́. bẹ́ẹ̀ ni tó lọ kọ́ odi Jericho owó kan dọ́wọ́ ẹ̀ agẹ́gẹ́ tí ìlú wa yóò lòdì gbogbo ìlú ló lòdì kò sì mọ̀ pé ọ̀rọ̀ burúkú ti wà nílẹ̀ pé ẹ ń bá ràn lù lọ́wọ́ àkọ́bí ọmọ rẹ̀ ni ó fi bẹ̀rẹ̀ àbígbẹ̀yìn ni ó fi parí kò kà yẹn nù tán gbogbo tí ń ṣe àwa náà àkànú takàn lórí bó ti fẹ́ bẹ̀rẹ̀ foundation báyìí ọmọ ẹ̀ kú ni bó ṣe tún máa parí báyìí àbígbẹ̀yìn fàyè lẹ̀ ìṣègùn kékeré là ń jà láyé ta ni mo ràn lọ́wọ́ tógun fi wọnú ayé mi ẹ̀mí mímọ́ kíná bọ̀ lára lábẹ́ kọjá gbá tí mo sọnù padà fún mi ẹ sọ́dàdúrà. bàbá ní orúkọ Jésù ta ni mo ràn lọ́wọ́ tógun fi wọnú ayé mi. ta ni mo ràn lọ́wọ́. nínú ìrìn àjò ta ni mo ràn lọ́wọ́ ta ni mo fi ìtara ràn lọ́wọ́ ta ni mo fi àìmọ̀ ràn lọ́wọ́ ta ló tọ́ mi kí n ràn lọ́wọ́ ní òye tí mo ràn lọ́wọ́ lúwa ò tí ogun fi ìtara lásán ràn lọ́wọ́ ẹ̀mí mímọ́ kíná bọ̀ lára lábẹ́ kọjá ohun tí mo sọnù olúwa gbà padà fún mi bẹ́ẹ̀ni ogun náà olúwa dá padà sórí olúwa ohun tí mo sọnù fàánú Júdà gbà padà Jésù gbà mí olúwa ogun dá padà sórí Jésù gbà mí ilẹ̀kùn tí mo tì mọ́ ara mi nípa ìrànlọ́wọ́ Jésù gbà mí Júdà bá mi ṣí Jésù olúwa wa gba méjì sí gbogbo abánijà láì fúnni lára gbogbo abánijà láì fúnni lára ẹ̀mọ́ kíná bọ̀ lára ẹ̀mọ́ kíná bọ̀ lára ẹ̀mọ́ dojúkọ wọn áńgẹ́lì ìbínú olúwa lọ dojúkọ gbogbo abánijà láì fúnni lára láyìíká àwọn ọmọ mi láyìíká mi ẹ̀mọ́ kíná bọ̀ lára ẹ̀dójú ogun kọ àdúrà. bàbá ní orúkọ Jésù gbogbo abánijà láì fúnni lára láyìíká mi gbogbo abánijà láì fúnni lára áńgẹ́lì ìbínú Olódùmarè dojúkọ áńgẹ́lì ìbínú olúwa dojúkọ ìbáradóṣà ọ̀rọ̀ méje lórí àgbélébùú bá mi dojúkọ lórúkọ Jésù ọgọ́rùn tí kò láàbẹ̀ bá ṣàtánà bàrú tuntun àǹdà ẹni tó bá mi jà tí ò fún mi lára lágbègbè mi láyìíká àwọn ọmọ bàbá mi ṣàánú mi ìdá ikú kó máa lé káàkiri olúwa dojú wọn bolẹ̀ níwájú mi kó tó mú ìró ibi rẹ̀ ṣẹ́ olúwa bá mi ṣapá kó tó mú ìró ibi rẹ̀ ṣẹ́ olúwa bá mi rí fàṣẹ kó tó mú ìró ibi rẹ̀ ṣẹ́ ẹ̀dá gbogbo bá mi ṣe ìdájọ́ fún àmín. ọfà kú díẹ̀ lára mi báyìí náà jáde sọ́dí àdúrà bàbá ní orúkọ Jésù gbogbo ọfà máa kú díẹ̀ lára mi báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde ọfà kú díẹ̀ nú ẹbí mi báyìí náà jáde Jésù olúwa wa àmín. mo ń sọ àwọn tí olúwa gbé sókè ó gbéró fún ìṣelógo rẹ ní oṣù kínní àti ọdún tuntun èkínní mo sọ fún ọ pé olúwa ní áńgẹ́lì òun yóò mọ̀ bá ọ lọ nínú Exodus 23:20 ó ní áńgẹ́lì mi mo ti rán áńgẹ́lì mi ṣáájú kó bá yín lọ áńgẹ́lì olúwa ìwọ ò lè jálẹ̀kùn lè túbú áńgẹ́lì lè jà yóò já ilẹ̀kùn ni bẹ́ẹ̀ ni ilé túbú yóò já ilẹ̀kùn dànù áńgẹ́lì ó yọ sí lójú oorun ó ní gbé ọmọ ẹ̀ kúrò nílùú wọ́n fẹ́ pa àwọn àṣírí àbàmì áńgẹ́lì ni gbogbo tọ́lọ́run bá fẹ́ ṣe àwọn ikọ̀ rẹ̀ ní fi hàn èkejì mo sọ fún ọ pé ó lò máa di ọ̀tá àwọn ọ̀tá rẹ̀ Exodus 23:22 ó ní bí ọba sáà ti gbóhùn mi tó ṣe tó jẹ́ tèmi ó ní èmi á di ọ̀tá fún ọ̀tá rẹ̀ tọ́lọ́run bá di ọ̀tá fún ọ̀tá rẹ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ wọ́n á ké kú ni
wọ́n para wọn kú ni. Wọ́n ní wọ́n sì ran oníkálukú lọ́wọ́ láti para rẹ̀. Wọ́n dàbí yanrìn etí òkun. Ísírẹ́lì ò lẹ́gbẹ̀ẹ́ wọn ṣùgbọ́n Ọlọ́run yọ síbẹ̀. Wọ́n ní wọ́n sì ran ara wọn lọ́wọ́ láti para wọn. Ìyẹn ò tún lè bí. Ẹ̀kẹta ó ní òun á mú àìsàn kúrò láàrin yín. Exodus 23:25. Àìsàn gbẹ̀mígbẹ̀mí, àìsàn panipani. Ó ló máa mú kúrò. Ó ló máa mú kúrò. Ó ló máa mú kúrò. Ìkẹrin Exodus 20:26 ó ní kò sí ẹni tí ó ṣẹ̀yìn tàbí yàgàn nínú yín. Ọjọ́ ayé yín lòun àti wọn akápẹ́ sánsan. Exodus 20:26 kò sí ẹni tó máa ṣẹ́yún ohun rere, ṣẹ́yún ọmọ, miscarriage. Ọmọ tún ti bàjẹ́ lára mi. Ọmọbìnrin gbóhùn Olúwa kò tún bàjẹ́ lára rẹ mọ́. Etí ń bẹ tó lóyún yóò di ọmọ. Ó gbé ọmọ náà ró. Ó gbé ọmọ náà ró. Mo ló gbé ọmọ náà ró. Ó rí ìdíìmù kan tí mo lọ ṣèpàdé lọ́dún náà níbi ìsọlọ tí wọ́n ṣe bíríìjì sí òun. Ìdíìmù kan tó wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ flyover ń bẹ yẹn. Mo ń bá ṣèpàdé lọ lọ́wọ́ ní fún wọn ní mántù kọ̀ọ̀kan. Ẹ lọ ránkàṣì àkágbàdúrà sí kò di mántù. Ó di kàbàkàbàkàbà. Mo bá gbàdúrà mo pín fún wọn. Ọmọbìnrin kan wà ń bẹ. Àṣì ẹlẹ́ẹ̀kẹta tó máa bímọ nù tí ó kù. Tó bá ti bí tán báyìí bí wọ́n ti ń kí pé ewu ọmọ báyìí ọmọ padà ni. Wọ́n ti ń kí báyìí ọmọ padà ni. Èmi ò dẹ̀ mọ́ ń tèmi. Èmi kan lọ sí pàdé mo bá tèmi lọ. Wọ́n pín mántù fún wọn. So àṣé wà nù oyún tó fẹ́ bímọ níbi ọ̀sẹ̀ yẹn. Bó ṣe délé ìwòsàn bó ṣe bímọ báyìí lọ́mọ bá tún kú. Ọkọ ẹ̀ bá pe pásítọ̀ ẹ̀ pé ọmọ ilé náà tún kú. Ó ń ṣe bí mántù tí wòlíì fún yín wà lọ́wọ́ yín. Ẹ gbélé lórí. Wọ́n ṣe gbé mántù yẹn lórí ọmọ yẹn sín padà. Ẹ̀rí yẹn bá ọmọ yẹn kó lè kú. Sọ pé léyìí ò ní kú. Eléyìí ò ní kú. Èmi ò ní sọ léyìí nù. Èmi ò ní sọ eléyìí nù. Kò ní sí ikú láyìíká mi. Kò ní sí ikú ní àyíká mi. Èmi ò ní mọ bójì ọmọ. Èmi ò ní mọ bójì ọmọ. Ohun rere ò tún kú mọ́ mi lọ́wọ́ mọ́. Mo dìde mo lógo. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. Gbogbo ẹni tí a jọ pàdé láàárọ̀ ẹ gbóhùn Olúwa ẹ̀mí mọ́ jà fún yín. Bẹ́ẹ̀ tí ń lọ báyìí ẹ mọ́ ṣáájú yín. Ẹ mọ́ ṣáájú yín. Ohun rere tó gbà rí ó yá lọ gbà. Ó ní sunkún o. Ẹkún àjọsùn kò ní jẹ́ tiẹ̀. Ẹkún àdásùn kò ní jẹ́ tiẹ̀. Ẹkún ìkọ̀kọ̀ kò ní jẹ́ tiẹ̀. Exodus 39 ni kò fi gbàdúrà láàárọ̀ yìí. Exodus 39 kò ká wàá rí àṣírí ń bẹ. Ọ̀sẹ̀ tuntun. Bàbá mi oṣù tuntun. Àwa náà ní 2023. Bí ọ̀tá ti gbógun tó. Wọ́n mọ̀fò lórí ọ̀rọ̀ wa. A rí tọmọtọmọ. A rí tayátayá. Ó ṣe parọ́ pé thank you Jesus. Thank you Jesus. Ó ṣe sọ bẹ́ẹ̀ thank you Jesus. Thank you Jesus. Jẹ́ kí ọ̀run tún gbọ́ pé sọ pé thank you Jesus. Thank you Jesus. Sọ pé happy new year sí ẹnìkan. Happy new year. Ẹ kú ọdún tuntun happy bá mi kí. Wọ́n náà send ẹ̀ sáwọn èèyàn type ẹ̀ sórí page ẹ̀ kó type ẹ̀ sórí kíní kó type ẹ̀ sáwọn èèyàn kó pariwo pé happy new year to you o. Sọ pé happy new year. Ọdún ìlà pè ní ọdún ẹ̀rí mi. Ọdún ẹ̀rí mi. Sọ pé ọdún ìlọdún ẹ̀rí mi. Ọdún ìlọdún ẹ̀rí mi. Àbí wò fẹ́ rí ni. Sọ pé mo fẹ́ rí o. Mo fẹ́ rí o. Ọdún ìlọdún ẹ̀rí mi. Ọdún ìlọdún ẹ̀rí mi. Ẹ bá wa yìn Olúwa lógo. Gbogbo ayé gbé Jésù ga. Áńgẹ́lì ẹ wólẹ̀ fún. Áńgẹ́lì ẹ wólẹ̀ fún. Ẹ mú adé ọba rẹ̀ wá. Ṣé lọ́ba 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 ṣé lọ́ba àwọn ọba. Ìwọ náà pariwo wípé ẹ̀mí Olúwa. Ẹ̀mí Olúwa. Máa bọ̀ lọ́dọ̀ mi. Máa bọ̀ lọ́dọ̀ mi. Ẹ̀mí Olúwa. Ẹ̀mí Olúwa. Fi ayé mi ṣe ibùgbé. Fi ayé mi ṣe ibùgbé. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Kún inú mi. Kún inú mi. Kún inú mi. Kún inú mi. Ògo Olódùmarè. Ògo Olódùmarè. Bò ayé mi mọ́lẹ̀. Bò ayé mi mọ́lẹ̀. Ìmọ́lẹ̀ látòrí ìtẹ́. Ìmọ́lẹ̀ látòrí ìtẹ́. Bò àyíká mi mọ́lẹ̀. Bò àyíká mi mọ́lẹ̀. Ẹ̀yin òkùnkùn àgbáyé. Ẹ̀yin òkùnkùn àgbáyé. Ẹ ò lè ríṣẹ́ ṣe. Ẹ ò lè ríṣẹ́ ṣe. Ní ayé mi. Ní ayé mi. Àtàwọn ọmọ mi. Àtàwọn ọmọ mi. Ní ọdún yìí. Ní ọdún yìí. Ẹ tẹríba. Ẹ tẹríba. Ẹ̀yin òkùnkùn àgbáyé. Ẹ̀yin òkùnkùn àgbáyé. Òkùnkùn ilé wa. Òkùnkùn ilé wa. Òkùnkùn àdúgbò. Òkùnkùn àdúgbò. Ẹ tẹríba. Ẹ tẹríba. Níwájú. Níwájú mi. Ìwọ oníbodè òkùnkùn. Ìwọ oníbodè òkùnkùn. Tó fẹ́ bá mi
mi ìrìnàjò tó fẹ́ dí mi lọ́nà ní ọdún yìí ṣubú níwájú mi ṣubú níwájú mi mo ń lọ síbi ògo mo ń lọ síbi gíga mi ò ṣe é dè mọ́lẹ̀ ọdún ìlọdún mi ọdún ẹ̀rí mi ọdún ìgbédìde mi ọdún ìrànlọ́wọ́ mi ọdún ìgbórísókè ọdún ìrànlọ́wọ́ lọ́dún yìí a ó bá mi yan Ọlọ́run lógo a ó ta kanopi ayọ̀ sínú ilé tèmi náà ẹ wá wò mí lọ́dún yìí mo ní ẹ̀rí o ẹ̀rí mi yóò di ẹ̀rí àgbáyé gbogbo àtakò ní ojú ọ̀nà mi ní ọdún yìí ẹ tẹríba àmín ẹ kú ọdún náà inú mi dùn pé èmi àti ẹ rí inú 1 Chronicle 27:2 ó ní balógun oṣù kínní ni wọ́n ń pè ní jẹ́sọ̀bímù túmọ̀ sí ẹni tó ń gbé àárín àwọn ènìyàn rẹ̀ ẹni tó ń gbé àárín àwọn ìgbẹ́ ṣé gbogbo èèyàn lè yan tiẹ̀ àdúrà tí wọ́n ṣe fún Júdà nìyẹn ní Deuteronomy chapter 33 ó ní kí Olúwa kó mú Júdà wá sí àárín àwọn èèyàn rẹ̀ kí ṣé gbogbo èèyàn ó lè lẹ́gbọ̀n kó má jẹ́ èèyàn rẹ̀ o tọ́lọ̀ ń bá rán sí èèyàn lè yan èèyàn o lágbára Ọlọ́run lóṣù yìí wàá gbé àárín àwọn èèyàn rẹ̀ àmín nígbà tá a dé Joel chapter 2:23 ó lójò méjì ló wà ó ní kan wọ́n ń pè ní former rain àti latter rain ó ní wọ́n á wá ní oṣù kìíní the former rain and the latter rain they will come in the first month ó ló àmú méjèèjì papọ̀ òjò àrọ̀kúrò àti òjò àkọ́kọ́ ó lóun àjẹ́ kí wọ́n wá ní oṣù kìíní nínú Joel 2:23 ó lóṣù kìíní ni wọ́n máa wá bàbá fúnra ẹ̀ sọ pé I am the first and the last so bàbá nìyẹn o ní Revelation 1:11 ó ní I am the first and the last I am the Alpha and the Omega so òun ló máa ń ṣí ọdún fún yẹn I am the first and I will still be the last tó bá ti lè jẹ́ first yẹn báyìí ó máa jẹ́ last náà ni ó ní I will go before you máa ṣáájú rẹ lọ ẹnìkan ṣàmì ní oṣù yìí wàá rí Ọlọ́run àmín Olúwa máa ṣáájú rẹ àmín Olúwa máa ṣáájú rẹ Olúwa máa ṣáájú rẹ that is why oṣù kìíní ìṣe oṣù tẹ̀yàn fi ń pa mí dín nínú Daniel chapter 10 verse 2-5 ó ní and I Daniel fast for 21 days in the first month ní oṣù kìíní ó lóun gbá àwẹ̀ ọjọ́ mọ́kànlélógún ìdínú a máa bẹ̀rẹ̀ àwẹ̀ ọlọ́jọ́ mọ́kànlélógún ní on the 10 for 21 days láàfin wà lójú aago yìí lájúwòrán a máa gbà ìwọ tó bá lè gbàdé alẹ́ wàá máa bírèkì lójoojúmọ́ wàá máa bírèkì lọ́wọ́ ọ̀sán bí aago 3 ọ̀sán ìwọ tí o bá ń lo oògùn tó o ti tó ní àìlera wàá máa bírèkì bí aláàgó 1 ọ̀sán ṣùgbọ́n ìwọ tó bá lè gba bíbélì àtàwọn tá a máa kọ́kọ́ gba bíbélì ọjọ́ 7 tá à ní jẹ kankan bẹ́ẹ̀ ni a kan máa mu omi máa mu fluid ọjọ́ 7 àkọ́kọ́ látọ̀ ní 10 àwọn abiyamọ àwọn tó fẹ́ ní ìbápàdé àwọn tí ayé ní pé wọ́n lè lọ́jọ́ ayọ̀ mọ́ tí wọ́n dẹ̀ pa àwọn fẹ́ lọ́jọ́ ayọ̀ àwọn tí wọ́n ń dọmọ wọn láàmú tí wọ́n dẹ̀ fẹ́ tẹ òkùnkùn tó ń dọmọ wọn láàmú mọ́lẹ̀ ìrìn àjò ńlá ni on the 10 ló máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni a máa kóra jọpọ̀ a máa gbàdúrà àwọn tí wọ́n bá wà lọ́nà jíjìn wọ́n á máa wò wá lórí tán ganan báyìí lójoojúmọ́ a máa ṣe ṣòru yẹn lálálẹ́ a máa ṣe ṣòru yẹn lágbára Ọlọ́run wàá rí gbámú wàá rí gbámú wàá rí gbámú wàá rí gbámú ní ọjọ́ kìíní oṣù kìíní kí ló tún ṣẹlẹ̀ nínú Extra 10:17 ó ní they made an end of strange things wọ́n ní wọ́n gbé àwọn ìyàwó abàmì tí wọ́n lọ gbé wọ́n tì wọ́n jáde àwọn nǹkan abàmì lọ́wọ́ wọ́n tì jáde so o gbọ́dọ̀ ti àwọn nǹkan abàmì jáde nínú ilé rẹ ogun tó lọ gbà ọṣẹ dúdú tó ní kó mọ̀ fi wẹ̀ wọ́n pè lọ sí ajé irọ́ ni o lọ gbé jáde o òkà tí wọ́n fún ọ kó mọ sábẹ́ pílò lọ tí gbogbo àwọn àjèjì nǹkan jáde má yẹ kó bẹ̀rẹ̀ ọdún pẹ̀lú rẹ o ẹni tó bá ń bọ̀ lẹ́rù máa bọ̀ ní ìpàdé kó gbé wá ń gbàdúrà fún ọ kò sí tí ó ṣe fún ọ bẹ́ẹ̀ ni tó bá ti fàyè ẹ̀ fún Jésù tó dẹ̀ ṣe tá àtẹ̀lé Jésù Ọlọ́run mọ bí ó ti ba gbogbo ẹ̀jẹ̀ o ló ti wọnú àjẹ́ ó ti wọnú àwo ó ti wọnú gbá gbọnú àwo irọ́ ni wọ́n fẹ́ fi pa ọ ní ìgbẹ̀yìn rẹ̀ ẹkún ni o wọ́n ní wọ́n submit ẹ̀ ní Extra 10:17 àwọn gbogbo girlfriend àjèjì tó tún lọ ń so mọ́yàwó ẹ̀ tó tí ò gbádùn ilé ẹ̀ ó ṣe jáwọ́ gbogbo já secretary ẹ̀ fi ilé ẹ̀ fọmọlọ́mọ ńlẹ̀ Ọlọ́run fún lọ́kọ̀ tiẹ̀ ìwọ làbúrò mọ́ kan mọ́ so nǹkan burúkú mọ́ra ọdún tuntun ló wáyé ọ̀là jáwọ́ ni aṣọ agbára tó láṣọ agbára àwọn tó tún àjọ pín fún yín wọ́n mọ̀ ti kú tán ibi tó ti ìwọ nìkan kọ́ ló gbà ń bẹ̀ pọ́lọ́bìrì lọ́wọ́ gbogbo àwọn tó gbà wọ́n ti kú tán owó tí wọ́n ní wọ́n fún ọ̀hún fúngbà díẹ̀ ní orí pé owó ti ń lọ báyìí torí náà ìrìn àjò tuntun bẹ̀rẹ̀ kó o so mọ́ adániwáyé so ọjọ́ kìíní èèyàn fi ń múra oṣù kìíní wọ́n fi ń múra ìrìn àjò àyànmọ́ ni nígbà tá a dé Leviticus 23:5 ó ní the
14th day of the first month is the Lord's Passover. Ọjọ́ ìrékọjá ni. And every time there's a Passover, ọjọ́ yẹn là ń rántí bí Israel ṣe jáde kúrò ní aginjù nínú ìgbèkùn ọmọ Egypt. The Passover tí ẹ̀jẹ̀ wá sí àtẹ̀rígbà. So it's a consecrated season. Ó jẹ́ àkókò tí à ń ya ẹni sọ́tọ̀. Bẹ́ẹ̀ni nínú Exodus 42, only on the first day of the first month shall thou set up a tabernacle of the tent of consecrations. Bẹ́ẹ̀ni Exodus 42, on the first day ní ọjọ́ kìíní oṣù. Bẹ́ẹ̀ni oṣù kìíní ó ní ẹ máa gbé àgọ́ àjọ dìde, the tabernacles of Israel. Níbi tí Olúwa ló wọ́n mọ̀ gbé àárín wọn. This is a time láti ru ọkùnrin ẹ̀mí rẹ sókè. Láti ru ọkùnrin ẹ̀mí rẹ sókè. Ó nítorí pé ìṣà the tabernacles of Israel. Níbi tí Olúwa ló wọ́n mọ̀ gbé àárín wọn. This is a time láti ru ọkùnrin ẹ̀mí rẹ sókè. Láti ru ọkùnrin ẹ̀mí rẹ sókè. Ó nítorí pé it shall be the beginning of the year for you. Exodus chapter 12 verse 2. Only this month shall be unto you the beginning of the month, and it shall be the first month of the year to you. This month shall be. Gbogbo èèyàn tó ń ṣàmì wàá rí ọwọ́ Ọlọ́run. Nígbà tá a dé Genesis chapter 8 verse 5, only in the first day of the month the water will dry up. The water will dry up. And the covering of the ark was removed. And for the first time, Noah behold the face of the earth. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù, he behold the face of the earth. Ní ọjọ́ kìíní oṣù kìíní, bẹ́ẹ̀ ni omi gbẹ. Gbogbo mi dààmú tó fẹ́ bọ́ rin ọdún yìí, ó yá kó gbẹ. Bẹ́ẹ̀ sì gbàdúrà báyìí. Ọlọ́run àánú. Bá mi rìnrìn àjò ọdún yìí. Mo gbé ayé mi lé ọ lọ́wọ́. Bá mi rìnrìn àjò ọdún yìí. Mo gbé ayé àwọn ọmọ mi lé ọ lọ́wọ́. Mo gbé iṣẹ́ mi lé ọ lọ́wọ́. Bá mi rìnrìn àjò ọdún yìí mi ò lè dárin, ẹ wá bá mi rìn, ẹ máa bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ní orúkọ Jésù mímọ́ o, Olúwa mo gbé ìrìn àjò ọdún ilé ọlọ́wọ́, Olúwa ẹ bá mi rìn, mi ò lè dárin, ẹ wá bá mi rìn, láṣì ìwọ, ẹ wá bá mi rìn, ẹ wá bá mi rìn, ní orúkọ Jésù, Olúwa pẹ̀lú mi, ẹ wá bá mi ní rìn, orúkọ Jésù, ẹ wá bá mi rìn ẹ wá bá mi rìn, 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 ẹ wá bá mi rìn o. Olúwa ẹ bá mi rìn àjò ọdún yìí, Madabalaba Shatana Basatia. ẹ bá mi rìn àjò ọdún yìí, mi ò lè dárin láìsí ẹ̀. Jésù Olúwa wa.